Salam aleikum o. Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ ẹ kú Ramadan. Ramadan Kareem. Allah Akbar. A fẹ́ gbọ́ Nàìjíríà. Ọ̀rọ̀ Abíọ́lá la fẹ́ gbọ́. Ẹ̀yin tèmi ẹ kú àwẹ̀. Ẹ kú àbájá lẹ́nu. Tabiola la bá wá lẹ́nu. Kọ́lá Abíọ́lá for president 2023. Ìgbéyà. Ọlọ́yàdà ìgbẹ́tùrọ̀. Ìgbéyà. Mọ́ṣúdì ó dìgbà ó. Ìbà Ọlọ́run di èèyàn. Ìwọ ọkùnrin ìwọ obìnrin. Ẹ ṣé. Àdúní àdè. Ẹ káàbọ̀. Ẹ̀mùkẹ́ Abíọ́lá. Ẹ jẹ́ ká jọ wò. Ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ kí Kọ́lá Abíọ́lá jẹ president ilẹ̀ Nàìjíríà? Ìbà Ọlọ́run bí èèyàn. A dúpẹ́ fún Ọlọ́run wa tó ṣọ́ wa láti ìjọba ti dá sáyé títí dìsìn. Ọlọ́run ẹ ṣé o, ẹ̀yin nìkan ló pẹ́ tọ́ fún. Mo gbọ́ lórí CNN pé kú pa Abíọ́lá o. Ikú pa Abíọ́lá. Ẹ bá mi pé Kọ́lá Abíọ́lá ní kó súnmọ́ mi kó wá gbọ́. Ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ kó jẹ president Nàìjíríà? Musa fàyè o. Ẹrù tí tírélà rù tó fẹ́ yìn jálẹ̀. Kó tó gbàrà ńlá o. Tọ́lá tọwọ́ tó kìkì ti burújì. Ọláwálé tó fẹ́ ní ẹ lélẹ̀. Nàìjíríà máa jìyà mọ́ o. Mọ́ Nàìjíríà lápapọ̀. A ò ní gbàgbé Abíọ́lá o. Ṣé àti gbàgbé Abíọ́lá báyìí? Ìbà Ọlọ́run bí èèyàn. Ẹ̀yin tèmi mo dúpẹ́ káàbọ̀. Ẹ̀yin mùsùlùmí salamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ kú àbájẹ́ ẹni. Ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀. Àwa tàbẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì. Àwa la máa parí ẹ̀ pẹ̀lú alhamdulillah lágbára Ọlọ́run ọba. Ọmọ òdò ọba. Ọmọ wa fàtúrà. Yeah, adúpẹ́ fún Ọlọ́run ọba. Ìbà Ọlọ́run bí èèyàn. Ìbẹ̀yẹn oyin olólùfẹ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé. Ẹ kú ìfẹ́ mi, ẹ kú pé ẹ jẹ́ kí n sú yín. Ẹ̀yin náà ní sú Ọlọ́run ọba. Wọn ò ní tọrọ kú fẹ́mi àti yín. A ní gbọ́mọ sí, a ní gbọ́mọ gbìn. Ìfẹ́ mi tẹ́ ní Olúwa mi Elédùmarè á nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ pé mo lò jáàbù. Ẹ bá mi pé Kọ́lá Abíọ́lá. Kó jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà. Ǹjẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ kí Kọ́lá Abíọ́lá di president Nàìjíríà? Láyé ń bímọ o. Sikiru Lawal, thank you for coming on board. Apani tó pè ní ẹni. Apadà ọ̀pẹ ní sunkún tọ̀hún lọ́wọ́lọ́wọ́. Fún gbogbo ẹ̀dá aráyé.
Kọ́lá Abíọ́lá ṣé lóòótọ́ náà fẹ́ kẹ́ jẹ́ president Nàìjíríà òní kú láyé ń bí o apẹni tí ò bẹ̀rù ẹ táàmù àtàjì gbéda gbogbo wàhálà máa fọ́run pátápátá. Apá Hausa apá Ìgbò apàdà wà apá Yorùbá wa. Mr. Ọláoyè Gbénga ẹ káàbọ̀, welcome on board. Ẹ ká bẹ̀rẹ̀ ètò báyìí ká má gbà yín ní àsìkò púpọ̀ torí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣínú mo pọ́ ní kálukú láti sílé báyìí àwa ò tí ì ṣínú bíbí àwa ṣì wà nínú àwẹ̀ kábíyèsí Ọlọ́run. Mo fẹ́ kẹ́ bá mi bèèrè lọ́wọ́ Kọ́lá Abíọ́lá pé ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ kí Kọ́lá Abíọ́lá kó jẹ president Nàìjíríà. Ẹni mo ní kí Kọ́lá Abíọ́lá kó jókòó kóró pé ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ kó jẹ president ilẹ̀ Nàìjíríà. Bàbá ẹ̀ lóòótọ́ Abíọ́lá MKO a fi rúbọ democracy ilẹ̀ Nàìjíríà ní lóòótọ́. Ǹjẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ kí Kọ́lá Abíọ́lá ni wọ́n fẹ́ fi kú bàbá ẹ̀ wọ́n fẹ́ presidency compensate ẹ̀ kó bí rẹ̀ kó tó jáde. Báwa forí jẹ ẹ̀mùké Abíọ́lá. Báwa forí jẹ ẹ̀mùké. Ṣé lóòótọ́ náà fẹ́ ká Kọ́lá Abíọ́lá kó jẹ president Nàìjíríà? Ṣé lóòótọ́ náà fẹ́ compensate ẹ̀? Ṣé kìí jẹ́ pé ikú tó pa aládìyẹ ó tún fẹ́ pa eléwúrẹ́? Ṣé kìí jẹ́ pé ikú tó pa ẹlẹ́dìyẹ ó tún fẹ́ padà pa eléwúrẹ́? Kí Kọ́lá Abíọ́lá rò dáadáa. Kí Kọ́lá Abíọ́lá rí rẹ̀ bí igi ọsàn. Ìjì ń jà lọ́wọ́ Nàìjíríà nínú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ń sìn. There is nothing like compensating him. Ìjì ń jà lọ́wọ́ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. If Mr. Kọ́lá Abíọ́lá will take to my advice, kó wo rẹ̀ pé igi ọsàn lòun, ó yẹ kóun tẹríba ni. Torí àwọn tí wọ́n dìde pé kó wá jẹ pẹ́sidẹ̀ǹtì, wọ́n dàbí ìjì ní Nàìjíríà ni. Kọ́lá Abíọ́lá dàbí igi ọsàn. Ó yẹ kó tẹríba ni torí tó kó dání pọ̀ rẹpẹtẹ. Tí ní bá jà tó jà sósì tán tó bá dá wáyé kí Kọ́lá Abíọ́lá wá jáde wọ́n máa compensate ẹ̀. After this 23 election, no election is going to hold, it's not going to hold. He can later come back kí ọmọ Yorùbá compensate ẹ̀. Ó lè jẹ́ president ní Yorùbá nation. Kọ́lá Abíọ́lá kò lè jẹ́ president ní ilẹ̀ Nàìjíríà pẹ̀lú nǹkan tó ń lọ yìí. I'm not predicting. It's just like an advice. Kí Mr. Kọ́lá Abíọ́lá kó rí rẹ̀ bí igi ọsàn. Ẹ bá mi share fídíò mi ẹ ṣé. Kó rí rẹ̀ bí igi ọsàn tó yẹ pé lọ́wọ́ tí ìjì ń jà yìí. Igi ọsàn máa ń tẹríba ni. Ní ó jẹ́ kí n datọwọ́ ẹ lẹ̀. Igi ọsàn tí ó bá tẹríba, tí igi bá ń jà, tí ìjì bá ń jà tó bá dúró, tí igi ọsàn dúró, ìjì máa wọ́ ọgbọ́n tó wà lórí ẹ̀ lọ ni. Ẹyọ orígi àgbọn ni tó bá ti di hí báyìí. Tí ìjì bá jà tán, agbórí sókè. Bẹ́ẹ̀ tó sọ kọ́mọ tí ẹ̀ dání, bẹ́ẹ̀ ni Kọ́lá kọ́ ọmọ ẹ̀ dání báyìí nísìn. Ó gbórúkọ bàbá ẹ̀ dání. Bí mo ṣe wà ilé ní tí mo bá lọ ṣe politics ní Nàìjíríà. Gbogbo tí mi fara bí ọmọ pàṣírí mi ni ara Nàìjíríà máa tú jáde. Kí Kọ́lá Abíọ́lá kó ṣe mẹ̀dọ̀ lọ́wọ́ yìí. They just want to waste him only. Yes. Kí Kọ́lá Abíọ́lá kó ṣe mẹ̀dọ̀ lọ́wọ́ yìí. Kó má pòun jáde fún president kankan. Níbi tí ìjì Nàìjíríà ń jáde lọ́wọ́ yìí. Kó má yẹ kán sọ òun di igi ọsàn o. Tí ìjì máa kó gbogbo ọmọ ọwọ́ ẹ̀ lọ. Kó ṣe bí igi àgbọn kó tẹríba. Kíjì tó ń jà ní Nàìjíríà yìí
kó fi lọ tán tí wọ́n bá ní àwọn fẹ́ fi compensate ẹ̀ ikú bàbá ẹ̀ kí ni gbogbo àwọn tán fi mú Abíọ́lá pa ó yẹ kó bi àwọn èèyàn tó fẹ́ fi jẹ president sí pé ìgbà tó ń mú bàbá òun kí everybody ń wò tó fi mú bàbá òun pa because I could remember ìgbà tó ń mú bàbá tó mú Abíọ́lá and Nàìjíríà ọmọ abọ́ọ̀bù Nàìjíríà ni ọmọ àṣẹ kíní kan wọ́n mú Abíọ́lá wọ́n mú pa wọn ò ṣe kankan kó mọ̀ ẹ́ kí wọ́n ṣe ní a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀ lẹ ikú pa Mọ́ṣúdì Abíọ́lá kákìrà wa kú ara fẹ́ra kú Abíọ́lá àti kíra wa kú ara fẹ́ra kú Abíọ́lá a fẹ́ kíra wa kú ara fẹ́ra kú Kọ́lá again bẹ́ẹ̀ ni kí Kọ́lá Abíọ́lá kó mọ̀ kàn kó ní pé a ṣe presidency nísìn mi ò ní kó má contest o he can contest but kò ń ṣe lọ́wọ́ tí ìjì ń jà Nàìjíríà yìí ikú ni ò jẹ́ ń gbádùn Ẹ̀mùkẹ́ Abíọ́lá o orí kí ni Kọ́lá Abíọ́lá fẹ́ rúlù lé orí 1999 constitution kò lè ṣe kò lè rí ṣe lórí 1999 constitution kò sí ẹni tó lè ṣe Nàìjíríà àná àwọn Fúlàní ti bọ́ta wọ́n láwọn gba restructuring o pé bẹ́ẹ̀ àwọn onírotéètì presidency mọ̀ so a jẹ́ pé president nìkan not nìkan ló máa wà ṣé ilẹ̀ Haúsá ni Kọ́lá Abíọ́lá ti wà ní ẹ bá mi pé Kọ́lá Abíọ́lá ẹ bá mi pé Kọ́lá Abíọ́lá bá mi béèrè lọ́wọ́ wọn pé àwọn Nigeria government àbá sọ fún wọn pé we owe our children free education we owe them free school free good health care and the government of Nigeria owns us because we fought for them but wọn ò fún wa under 1999 constitution a lè fọlọ́pàá mú wọn a lè protest wọn máa yìnbọn ni ṣé bẹ́ẹ̀ ni Kọ́lá Abíọ́lá ti fẹ́ jẹ president Kọ́lá Abíọ́lá we love you we the Yorubas we love you you can easily become you can contest because I will not use become you can contest for presidency ní Yorùbá nation tá bá ti rí Yorùbá nation tán gbà tí Abíọ́lá kú airport mẹ́rin náà sọ ní Abíọ́lá airport Kọ́lá Abíọ́lá ẹ̀rọ dáadáa we want the nation tó yẹ pé èèyàn kan ò ní lè yìnbọn fún ẹnìkan we want the nation tó yẹ pé èmi gbọ́ Yorùbá tiẹ̀ wọ́n gbọ́ Yorùbá tèmi we want the nation tó yẹ pé àwọn arúgbó wa a ní máa pè wọ́n lájẹ̀ check out Queen of England she will be 95 I think this month or next month nínú year ma 95 ìyá ṣì ń kun pancake ó sì ń ṣe makeup àwọn arúgbó ti wá at 65 àti ń pè wọ́n ní ìyá àjẹ́ Yorùbá ti gbọ́n àti lajú bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ jọ̀wọ́ fọ́ ẹ bá mi bí wọ́n ta ló pa Abíọ́lá ta ló mú Abíọ́lá wọ́n mú Abíọ́lá wọ́n mú pa kò sẹ́ni tó lè jà fún Abíọ́lá Ẹ̀mùkẹ́ o Ẹ̀mùkẹ́ Mọ́ṣúdì jí Abíọ́lá bọ́ta pé òun fẹ́ gba ọmọ Yorùbá ó ṣe ní díẹ̀ kó tó ṣíwọ́ Abíọ́lá dìde pé òun fẹ́ mú ọmọ Yorùbá kó lóko ẹrú
ṣe ebi ibi tí ọ̀rọ̀ Abiola padà hand sí. And before kò di wàhálà Yorùbá nation kò Yorùbá nation dé kí ló tí wọ́n compensate Kọ́lá Abiola ń gbà yẹn pé Abiola kú o fún democracy o ó yá ẹ mú ọmọ ẹ̀ kan wá káfi presidency gbà yẹn káfi compensate in 1993 after 1993 election ìjẹ́ wọ́n rántí ọmọ Abiola no àmọ́ pàtí ìjì wá ń jà Nàìjíríà lọ́tún ló sìnsìn ọmọ àwọn ti Kọ́lá Mr. Kọ́lá àgbàlagbà nìyẹn kì í ṣọmọdé ẹ̀yin fara yín ẹ jókòó kẹrù ipe ǹjẹ́ Nàìjíríà tó pa bàbá mi ìjẹ́ wọ́n nífẹ̀ẹ́ mi ni wọ́n pè mí látẹ̀yìn ìbò 1993 tó yẹ pé pàtí Nàìjíríà wá ń laná lọ́wọ́lọ́wọ́ ni wọ́n wá ń pè mí think twice ẹ wò dáadáa ibi tá wà fẹ́ ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá nation tá a fẹ́ tí ó bá ti délẹ̀ tán ẹ lè wá contest fún anything tó bá wùn yín ẹ lè contest fún anything tó bá wùn yín tí politics bá wùn yín tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n sọ pé àwọn fẹ́ compensate kí ló dé tí wọ́n lọ sí àárín ìlú kí wọ́n lọ wá graduate kan tó jẹ́ ọmọ Yorùbá pé lóòótọ́ tó lọ fi kíní ilẹ̀ o kó lọ wá graduate kan tó jẹ́ ọmọ Yorùbá tí kò níṣẹ́ kí wọ́n fà kalẹ̀ they will not do that. wọ́n yẹ fàyín kalẹ̀ tẹ́ bá sọ pé ẹ tẹ́rì sí gbogbo tí ọba yín ṣe pamọ́ lẹ máa gbọ́ lẹ́nu àwọn politicians yìí and you neither you or your children will be able to contest again because ẹ sínú kákọ̀sí wọn ẹ sí nínú kàbá wọn. ilẹ̀ Yorùbá tá a fẹ́ ilẹ̀ ibi tí àwọn arúgbó wa tó ti pé wọ́n ti máa lè máa kí ẹ̀ fún wọn ìyá 65 ò ní máa kiri pure water Queen 95 ó sì ń ṣe pancake ó sì ń make up tí àwọn ìyàwó tó máa ti di 70-75 wọ́n ti di àjẹ́ àbí àwọn ò fẹ́ yẹn. Kọ́lá Abiola orí ibo lẹ fẹ́ rúlé 1999 constitution ẹ̀yin náà wò Ghana fẹ́ gbé kíní Twitter lásán pé Nàìjíríà kíní kan Africa Twitter wọ́n Ghana náà gbé fún why tí ò jẹ́ Nàìjíríà tó yẹ pé Ghana because gbogbo ayé mọ̀ pé Nàìjíríà ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú tí ọjà ti ń jó lójoojúmọ́ náà ti ní kẹwàá jẹ president ìlú tí àwọn kan ti jẹ gbèsè China nìkan is $8.3 billion ti China gbèsè tí Nàìjíríà jẹ China nìkan was because mo bẹ́ẹ̀ tó ti yá sí I will use was $8.3 billion ibẹ̀ náà ti mú ní kẹwàá jẹ president ìlú tí àwọn governors tí wọ́n ti lẹ́nu àti sọ̀rọ̀ pé wọ́n pa wọ́n nílùú mi o mo fẹ́ jà fún ìlú mi ló ti ní kẹ́ wá jẹ president instruction tó ń sọ wọ́n fẹ́ fi ẹ̀kọ́ tọ́nà fún yín ní ọmọ Abíọ́lá Kọ́lá ọmọ Abíọ́lá wọ́n fẹ́ fi ẹ̀kọ́ tọ́nà fún yín ní instruction tó ń sọ nílùú wo ìlú tó ti jẹ gbèsè náà ti kẹ́ wá jẹ president ẹ ro dáadáa tí wọ́n bá nífẹ̀ẹ́ Abíọ́lá wọn ò ní wo tó mọ̀ fi mú pa tí Abíọ́lá bá rò tó bá live láti sọ̀kọ́ tó ju ẹ̀rí ní detention gbogbo ẹ̀bá ìdààmú akáàánú ẹ̀ and you will not even come out pé ẹ fẹ́ wá ṣe president Yorùbá nation ní kẹ́kẹ́ gbẹ̀yìn ọmọ Yorùbá kẹ́ẹ̀dìdé fún ẹ̀yin fara ẹ join train yìí ẹ campaign fáwọn èèyàn ò ní pa bàbá tèmi kí n bá ṣe àgbàgbé Abíọ́lá ẹyẹ ní ẹlẹrú o ẹyẹ ọmọ Yorùbá ò gbàgbé Abíọ́lá but àwọn tó mú Abíọ́lá pa mo fẹ́ sọ kẹ́ni lọ́kàn pé àwọn tó mú bàbá yín pa wọn ò ní gbé president fún yín àwọn tó mú Abíọ́lá pa ni mo sọ fún yín wọn ò ní gbé president fún yín ẹ̀yin ni kẹ́ máa fẹ́ di bàbá yín síta
ẹ ṣé Mr. Asisi àbí Mr. Asisi ni thank you Derry David Samuel ẹ ṣé ẹ bá mi sọ fún Mr. Kọ́lá Abíọ́lá wípé èèyàn kankan tó fẹ́ sọ̀pọ́tì wọn presidency kí ni wọn kò sí kọ́ má yẹ kí wọ́n ti àwọn pa. kọ́ má yẹ kí wọ́n ti àwọn pa. ìgbà tí Abacha mú Abíọ́lá kí làwọn Yorùbá wò kí làwọn Afẹ́nifẹ́re ń wò. ó máa ṣe ó darí náà kó dórí dojú àlà Abíọ́lá lọ o Abíọ́lá lọ ó ṣe díẹ̀ níbẹ̀ kó tó ṣíwọ́ MK ṣe díẹ̀ níbẹ̀ kó tó ṣíwọ́ Àtinúkẹ́ Símbì Àtù kábíyèsí Ọlọ́run Mr. Kọ́lá ẹ̀rọ dáadáa kẹ́ tó jáde Yorùbá nation ní gbogbo ọmọ Yorùbá ni wọ́n sọ pé àwọn ń lọ fún sìn lẹ́yìn bá fọ́ Tinúkẹ́ sọ tó àyànmọ́ ògbóògùn fún Abíọ́lá kádàrá ní kì í mà í ṣẹ̀bi Abíọ́lá yòókù àmọ́ ojú bàdàdí ìyàn láwálé Ọlọ́run bá ní kóde ẹ̀yẹ fẹ́ èèyàn rẹ̀ Ọlọ́run àdèlè fún bàbá yín tá bá ti gba Yorùbá nation tán ẹ wá contest àwọn tó mú bàbá yín pa wọn ò ní gbé president fún yín ẹ̀yin fara yín ẹ join moving train ẹ support ọmọ Yorùbá ẹ join moving train Yorùbá ẹ tẹ̀lé Yorùbá nation kájọ gba ilé olómìnira ká gba ilé táwọn ọmọ wa ti máa lọ sí school tó kò ní sí pé bóyá àwọn ọmọ lọ sí school ojúmọ́ máa rọ̀ lé wọn lórí ilẹ̀ tá à ń sọ fún yín nìyẹn Mr. Kọ́lá àní ilẹ̀ Yorùbá nation táwọn à ń sọ fún yín ilẹ̀ tó yẹ pé tẹ bá tó pé ọlọ́mọ ní ilẹ̀ máa jẹ president ilẹ̀ Yorùbá nation tẹ bá jẹ president ilẹ̀ tẹnu yín ti máa tó àṣẹ ilẹ̀ tí wọ́n ti sọ pé ẹ káàárọ̀ Mr. Kọ́lá tẹnu máa ní ẹ káàárọ̀ ṣe dáadáa la jí ilẹ̀ tá a fẹ́ nìyẹn kì í ṣe ilẹ̀ tẹ́ máa sọ fún yín pé ẹ káàárọ̀ tẹ́ ẹ̀ ní gbọ́n nǹkan tí máa sọ ìnákú àná. Mr. Kọ́lá Abíọ́lá ẹ wá sí Yorùbá nation ẹ campaign fáwọn èèyàn ohun tí ẹ lè ṣe tó lè dùn mọ́ MKO Abíọ́lá nínú ni mò ń sọ fún yín tí bàbá yín fi lè sọ pé àmọ́ yọ́nú sọ́mọ mi because ẹ bẹ̀rẹ̀ ní sábà yín gbé tó parí ẹ̀ sí bàbá yín ó ń jà fún Yorùbá orí ẹ̀ ló kú sí tẹ́ bá wá tẹ́yìn bá complete iṣẹ́ yẹn ṣe wípé nǹkan bàjẹ́ ń bẹ̀ kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ ẹ tẹ̀lé ọkọ ọmọ Yorùbá àfẹ́yí pẹ̀ràn nílà ìwà ẹ̀dùn ọba tó mẹjọ dá àwọn tó pa bàbá yín Ọlọ́run bá nìkan ló mọ̀ ṣe máa dájọ́ wọn èmi ò lè dá ẹ̀yin náà ò lè dá bẹ́ẹ̀ tí tẹ́lẹ̀ ṣe tí Abíọ́lá máa dùn ni pé kẹ́tẹ̀lé Yorùbá nation ibi tí bàbá yín parí ẹ̀ sí kẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ pé àwọn Yorùbá nation àwọn ọmọ Yorùbá yìí bàbá mi fẹ́ gbà kalẹ̀ tó fi mú pa àwọn tó ń tàn ìpínkẹ́ wá ṣèjọba yẹn ẹ̀tàn ni o àwọn máa padà kọrin àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ́ kú ẹ̀wẹ́lẹ́ gbogbo wa kájọ mẹ́rin ìjọba ẹ̀wẹ́ kú ẹ̀wẹ́lẹ́ ẹ má yẹ kán kọ orin yẹn fún yín ẹ ṣe ti Yorùbá nation ẹ darapọ̀ mọ́ orílẹ̀-èdè olómìnira orílẹ̀-èdè pé ọmọ fẹ́ kọ pápá ọkọ̀ òfurufú tó MKO Abíọ́lá pápá ọkọ̀ òfurufú MKO Abíọ́lá kì í ṣe tí wọ́n máa ti kọ pápá ọkọ̀ òfurufú ní èdè àwọn aráabí àbí lórúkọ àwọn aráabí ìlú tó pọ́n ti máa ní wọ́n fi kíní kan gúnlẹ̀ fún bàbá yín náà ní kẹ́ ẹ tẹ̀lé tó máa fọkọ̀ bá yín gúnlẹ̀ ní kẹ́ ẹ má tẹ̀lé àwọn aráabí wọ́n ti sọ ọ́ tẹ̀tí wá parí wọ́n ti sọ nísìn wọ́n ní àwọn fẹ́ restructuring báyìí ṣùgbọ́n kò sí rotation fún presidency wọ́n lè gba restructuring but kò sí rotation fún presidency
ṣé kánsẹ́lọ̀ lẹ fẹ́ jẹ tẹ́tí gbọ́dọ̀ tẹ̀lé ọkọ̀ Odùduwà nìyẹn ọkọ̀ Yorùbá nation tẹ́tí gbọ́dọ̀ tẹ̀lé nìyẹn ó bá ń sọ fún kó gbẹ́nu lọ síwájú tẹ́tí gbọ́dọ̀ tẹ̀lé ilẹ̀ Yorùbá nìyẹn Yorùbá nation now òun la fẹ́ àwa ò fẹ́ restructuring kankan ẹni tó fẹ́ restructure kó máa lọ restructure á rí àwọn nǹkan ogun tí wọ́n ń kó wọlé àmọ́ lọ́lá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá lọ́lá orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá lọ́lá Elédùmarè lọ́lá gbogbo irúnmọlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá Yorùbá yẹn Yorùbá nation yẹn máa tó wa lọ́wọ́ a máa gbà á Mr. Kola Abiola má yẹ kí wọ́n tàn yín pa o ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ ń sìn wọ́n fẹ́ sọ yín di igi ọsàn ni tó kó kíní dání tó ìjì wá ń jà wọ́n wá pè pé igi ọsàn ìjì ń jà igi ọsàn wọ́n á dúró káwọn ọmọ ẹ̀ dání. mo bẹ̀ yín torí tọ́ Ọlọ́run bá Mr. Kola Abiola Yorùbá nation ni kẹ́ ẹ tẹ̀lé ẹ̀yin náà wọ 1960 tá ti ń jẹ́ ìyàbọ̀ ọmọ kàwé kò ríṣẹ́ ṣe àwọn degree holder wọ́n ń káyà àwọn PhD holder wọ́n ń gbọ̀n kádà ṣé ìlú yẹn náà ti ní kẹ́ wá jẹ president kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe irú ìlú yẹn ló yẹ kẹ́ ti dé fún presidency bàbá yín Kọ́lá Abiola MKO Abiola Kudi Abiola màmá àgbà Simbiatu Abiola tó kù bá ń wẹ̀yìn tó bá rí yín pé ẹ tẹ̀lé Yorùbá nation sàdánkátà báyìí ló máa ṣe fún yín ọmọ àfọwọ́ tì yín bí ìgbà ẹ̀kẹ́jẹ́ ń fọwọ́ tì lé ni gbẹ́gbẹ́ tó jẹ́ president ní Nàìjíríà nígbà tó ń gbóná tó ń la arúgbó lọ́wọ́lọ́wọ́ yìí ẹ mọ iye ọjà tó ti jóná ní Ìbàdàn àti Ọ̀yọ́ state ní Ọ̀yọ́ state ẹ tí mọ iye ọjà tó ti jóná ń bẹ̀ kò ní sí before 2023 kò ní sí resources kankan Nàìjíríà mọ́ ẹni ọjà jóná ọ̀la Fúlàní pààyàn kíní kan ṣe kò ní sí nǹkan kan mọ́ sókè lẹ́jẹ̀ president lórí àwọn ará abí tó dẹ̀ wà ní ipò agbára wọ́n ti sọ pé àwọn ò gbé presidency kalẹ̀ kò sí rotation náà lórí presidency wọ́n máa ṣe restructuring yóò bẹ̀t lórí presidency yẹn wọn ò lè rotate ẹ̀ ẹ dákun ṣẹgbẹ́dẹ̀ wọn Mr. Kola Abiola ẹ rántí bí wọ́n ṣe mú bàbá yín pa ẹ rántí bí wọ́n ṣe mú Abiola pa wọ́n mú Abiola títí tí wọ́n mú pa ṣe gbọ́ Sani Abacha kó sálámọ̀ sí Sani Abacha security ẹ̀dà ibo ló ń já Sorok èmi pẹ̀lú ẹ̀sán ní kí là mú bọ̀ àwọn tó wà ń bẹ̀ ń sí àwọn bàbá tó wà ń bẹ̀ ń sí wọn mọ̀ pé ayé ò jẹ́ nǹkan kan o ẹ má jẹ́ kó wọ́n tàn yín pa bí tí Abiola ti máa fẹjọ́ tó kù sílẹ̀ fún wáídù Ọlọ́run bá kó dájọ́ ó ní Yorùbá nation tí pé ó ń ṣẹlẹ̀ ń sìn gbogbo àwọn tí wọ́n ti pa bàbá Ajásin gbogbo àwọn tó ti tẹ́mi wọ́n ti bọ́ lọ́rọ̀ Nàìjíríà lé àwọn alálẹ̀ dìde ẹlẹ́dàá àti gbogbo wọn náà dìde ni wọ́n ń jà fún ilẹ̀ Nàìjíríà wọ́n ń bá ilẹ̀ Nàìjíríà jà lọ́wọ́lọ́wọ́ báyìí ìjà tí wọ́n bá Nàìjíríà jà lọ́wọ́lọ́wọ́ yìí ó kọjá ìjà àfojúrí ìjà ẹni ọjà jóná ọ̀la ọjà jóná ṣé mọ̀ pé àwọn ará bí àwọn náà mọ̀ tó ń ṣẹlẹ̀ Mr. Kola Abiola ẹ ro dáadáa ẹ pé ọ̀dọ̀fin àwọn àtọ̀dọ̀fin inú yín kẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ má jáde fún president Nàìjíríà o it's just an advice ẹ lè wo pé ọmọ ẹlẹ́nu rúnrún wo ló ń sọ̀rọ̀ yìí I'm just advising you kì í ṣe àsìkò yìí lẹ́yẹ kẹ́ jáde fún president Nàìjíríà Yorùbá nation làwa fẹ́ tí bàbá Kola Abiola ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan Yorùbá nation all the way ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ ń sọ pé ẹ fẹ́ Yorùbá nation ṣe mọ̀ pé àpò ráìsì ti jáde wọ́n ti há ìrẹsì o wọ́n ti há ìrẹsì
ìwọ tó bá pè ìrẹsì ló máa fẹ́ gbà tó máa fi jẹ̀yà ọdún 4 àbọ̀dún 8 míì ó lè lọ gba ìrẹsì. Àwa tá bá wá dòdò pé a fẹ́ gba ìrẹsì pé Yorùbá nation là ń bá ṣe, ẹ jẹ́ ká dúró tọkàn tara, ẹ jẹ́ ká campaign fún àwọn èèyàn tó wà ládùúgbò wa, ẹ jẹ́ ká bá àwọn èèyàn sọ pé kó má gba ìrẹsì. Wọ́n ti gbé ìrẹsì jáde, wọ́n ti há ìrẹsì báyìí. Palliative tí wọ́n kó pamọ́ láyé COVID-19 tẹ̀ kán afárá àdúgbò tí wọ́n há ọ̀nà náà rí báàgì nísìn tí wọ́n lọ há ilẹ̀ Haúsá, kò dẹ̀ sí wàhálà, ilẹ̀ Haúsá náà nìkan ti máa há. Wọ́n tó bá ti jẹ́ ọmọ Yorùbá gidi dúró pẹ̀lú Yorùbá nation, ẹ má bá wọn gba ìrẹsì. Gbogbo tó bá ní ìrẹsì kó gbé ìrẹsì wọn lọ, ń tẹ́ ẹ máa jẹ Ọlọ́run ọba mi á ṣe fóníkálukú. Èmi ò lówó lọ́wọ́ kọ́dà èlé lòun fún wa, mi ò ní. Àmọ́ ìwọ náà wẹ̀ tá wà yìí sìn, a máa gbà àwẹ̀ látàárọ̀ ká lè bá àṣínú lálẹ́, ká lè bá àgbà ládàá ní. So àwa a lè fi ebi panú. Ìrẹsì dìríkà 4 tó fẹ́ fún wa, dìríkà 2 tó fẹ́ fún wa yẹn, a lè fẹ́ bí ẹ̀ panú ká má bàa jẹ̀yà ọdún 4. Ìrẹsì dìríkà 4 yẹn a lè gbé sẹ́gbẹ̀ẹ́ kan ká má bàa jẹ̀yà ọdún 4. Kò sí nǹkan tó náà pé ká fi ìrẹsì dìríkà 4 wọn sílẹ̀, wọ́n ti ń pín ìrẹsì tó bá yá wọ́n fi 1000 kún. Ẹ̀yìn náà yẹ ká jọ wò pé ìkàlà wọn ará bí nígbà tí ebi ń pa èmi, tí ebi ń pa ẹ̀yin, tí a lọ síbi iṣẹ́ lásìkò palliative, wọ́n kó palliative pamọ́ ni wọ́n kó fún wa, wọ́n ò fún wa lóúnjẹ. Ó wá di àsìkò campaign election 2023, wọ́n máa ń kó rẹsì jáde fún wa. Ṣé rẹsì la fẹ́ jẹ fún ọdún 4? Rẹsì dìríkà 4 la fẹ́ jẹ fún ọdún 4 míì tó ń bọ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ẹ̀yin ọmọ Yorùbá gidi, mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀, mo fi àwọn alálẹ̀ mo fi bẹ̀ yín. Ẹ má gba ìrẹsì dìríkà wọn. Ọba gbé dìríkà 1000 wá, wọ́n tẹ̀ ní fún dìríkà 1000. Torí owó tẹ́ kàn fi fún yín, kàn mọ́wọ́ fún yín pé tọ̀ ìlú Ìkàtúnù ṣe, owó yẹn náà máa fi tẹ pósítà. Owó yẹn náà máa fi tẹ kíní sára kíní ìrẹsì tán, báàgì ìrẹsì, báàgì tẹ́pẹ́ máa sọnù ni. Wọ́n á tún tẹ orúkọ wọn síbẹ̀. Àwọn afúnilóúnjẹ fògùn yàgbẹ́tì. Ẹ má gba ìrẹsì lọ́wọ́ wọn. Ọkọ̀ Yorùbá nation yìí ni kẹ́ jẹ́ ká jọ wọ̀. A dẹ̀ ti wọ̀ ó ti ṣí báyìí. Àwọn tí wọ́n bá tí wọ̀ ní kẹ́ bá wa pè gẹ́gẹ́ ẹ pèrò sọ́kọ̀ ni. Pé ìyá Síkírá, ẹ má gba ìrẹsì lọ́wọ́ àwọn ará bí wọ́n tún ti gbé ìrẹsì àgbákò wọn dé o. Ìrẹsì àgbákò yìí náà ni. Ẹ jẹ́ kó yé wọn pé bàbá mi lọ́ọ́ bá ń fọ oúnjẹ, á ní wọn ò fẹ́, ó ṣàgbà mo bùn ọ́. Tó bá fún mi nìkan tí wọ́n sọ pé mi ò fẹ́. Àní kí wọ́n gbé màálù wá, ẹ reject ẹ̀ fún wọn, ẹ kọ̀ wọ́n tìrẹsì wọn. Wọ́n tó fẹ́ fún wa ní ìrẹsì. Lẹ́yìn ìrẹsì sáà wọ́n gbà àǹkárá ọ̀pá 4 wá. Wọ́n á ní ká máa ro, tí ẹ̀ lọ́ba ro fọ́dún 4. Àbọ̀dún 8 tó fẹ́ lò. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ kán tiẹ̀ convince yín rárá. Ó possible kéèyàn ṣubú lẹ́ẹ̀kan níbì kan. Bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣubú níbẹ̀ several times, onítọ̀hún gan ní láti rorí ẹ̀ wò. Ẹ jẹ́ ká máa wò pé ṣé báyìí máa bá lọ ni. Ṣé bí àwọn ọmọ wa tí wọ́n ṣe ní rí school lọ tá máa gbà rẹsì dìríkà 4. Ọlọ́mọ ṣe wà lánàá tẹnu jẹ, àwọn ọmọ orí school lọ à ń gbà rẹsì dìríkà 4. Àwọn ọmọ orí school lọ wọ́n fún wa ní 1000. Ẹ jẹ́ ká dìde pé ilẹ̀ Yorùbá ni gbogbo wa fẹ́. Ìwọ tó bá ti jẹ́ ọmọ Yorùbá, Yorùbá nation now. Yorùbá nation la fẹ́. Dìríkà rẹsì 4 wọn kàn gbé dání. Tó bá wọn kàn há màálù, kàn há odidi màálù fún yín. Ẹ sọ fún pé kì í ṣe alátẹnujẹ. Yorùbá nation la fẹ́. A fẹ́ ìlú tó yẹ pé àwọn ọmọ wa ọkùnrin wọ́n á lè ṣiṣẹ́, because ìlú àtàwà ní òyìnbó náà à ń ṣiṣẹ́ takuntakọ ni, tí wọ́n á lè ṣiṣẹ́ tí wọ́n á rí owó gbà, tí wọ́n ò ní kàwé àkàdànù. A fẹ́ ìlú tó yẹ pé àwọn ọmọ wa obìnrin bó ṣe ní ọpọlọ tó jẹ́ pé every ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá pàápàá tó ṣe mass competition the whole world olóhùn ìníjọwò. Aláwọn ọmọ wa tẹ́ pé wọ́n lè tó pangolo pọ̀, wọ́n á fi ṣe plane, wọ́n á fi ṣe mọ́tò, wọ́n á fi ṣe phone. But wọ́n kàn waste talent wọn yìí tó pé wọ́n ready àti ṣe anything fún wọn. A fẹ́ tó yẹ pé ọmọ nobody kò ní láti mọ anybody to become somebody. You don't have to know anybody before you become somebody. Ìlú tá a fẹ́ nìyẹn. Ìlú tó mọ tálíkà ti máa lè sọ̀rọ̀. Ìlú tó mọ tálíkà náà máa ti lè jáde.
ìlú tí ọmọ tálíkà máa ti lè gbé laptop ẹ̀ dání ẹ wo cryptocurrency wọ́n banned ẹ̀ Nàìjíríà nìkan náà ti banned ẹ̀ wọ́n nítorí pé wọ́n fi ń ṣe yahoo yahoo tẹ́yìn bá tún rí iṣẹ́ àmọ́ yẹn máa ṣe yahoo yahoo. We move jare my sister. Tana ló ń jẹ òṣì oúnjẹ òfò wọn kò gbé lọ síwájú. Ẹ jọ̀ọ́ ẹ má ìka gbéyàn kan ìlú tá a fẹ́ nípa àwọn ọmọ ẹ wo cryptocurrency kí má sọ̀rọ̀ fọ̀rọ̀ lè sọ̀rọ̀. Nàìjíríà nìkan ni wọ́n ti ban dẹ̀. Okay, àwọn ọmọ tí wọn ò níṣẹ́ ẹ fún wọn níṣẹ́. Ọmọ mi tó bá gbé laptop bá tó bá tẹ̀ 1+1 ọmọ tó máa tẹ̀ ibẹ̀ yẹn iṣẹ́ yẹn ó wà legal kò jẹ́ iṣẹ́ tó jẹ́ fraud kò iṣẹ́ tó jẹ́ pé illegal ó lè fi $100 sí $100 sí tó bá ti lọ sókè wa máa wò tó bá ti lọ sí sẹ́rẹ̀ wa máa wò ọmọ tó jáde wo school tí ò ríṣẹ́ ajoko ti laptop ńlé àmọ́ kò sí iná tó fẹ́ fi charge laptop ṣé ìlú yẹn la máa bá lọ ṣé ìlú yẹn la fẹ́ for life a ní láti sọ fún wọn pé àwa ò ṣe mọ́ a ò ṣẹrú mọ́ a ò ṣe ẹrú mọ́ ilẹ̀ olómìnira la fẹ́ ilẹ̀ tí àwọn ìyá wa tó pé at 65 èyí tó bá ti retire nu wọn a máa gba benefit nílùú ìnísìn àwọn ìyá yẹn tó bá ti rí wọn láàárọ̀ tán ti wẹ̀ tán báyìí wọ́n ti kun ojú kun wọ́n ń jáde lọ nìyẹn wọ́n máa rin store káàkiri ni tó bá ti rí ilé $1 náà máa ra tọ̀hún $2 ẹ má bínú tó bá ti rí ilé $1 wọ́n máa ra tọ̀hún $2 wọ́n máa ra kọ́ oríṣiríṣi owó kí ló ń gbà owó retirement pension wọn fìyà jẹ wọn àwọn pensioners ti wà ní Nàìjíríà ebi ti lù mí ìṣeléṣe nínú wọn ibi tẹ́lẹ̀ mi ti lọ gba owó pension ibẹ̀ ló kú sí Yorùbá nation ló going back á dá fún yẹn ní sórí burúkú ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n máa rí Yorùbá nation ló going back àwẹ̀ tán gbà yìí àlùmíà ní àwẹ̀ ti jẹ́jẹ́ àmọ́ ti wọ́n pé àwẹ̀ ti bá wẹ̀ ńlẹ̀ because kò sóúnjẹ ńlẹ̀ lẹ́tẹ̀lẹ̀ àwẹ̀ tún wá dé aláwẹ̀ ti bá wẹ̀ ńlẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ibẹ̀ lèèyàn kan ló ti ń gbé kinní kan mílíọ̀n ló ti ń gbé pamọ́ lèèyàn kan ti ń ralé sí London fún girlfriend ló ń ralé sí America fún olóṣó ibẹ̀ làwọn kan ti wá rántí pé àwẹ̀ ti bá wẹ̀ ńlẹ̀ wọ́n tún wá gbé ìrẹsì dìríkà kan wá wọ́n gbé ìrẹsì dìríkà 4 wá wọ́n tún ní ká máa jẹ yẹn so káwẹ̀ tún àwẹ̀ yẹn kó lè bọ̀ máa lọ sókè sí àbí ẹ jẹ́ kó yé wọn pé àwa ò ṣe mọ́ o lórin tó ń lọ a ò ṣe mọ́ o lórin tó ń lọ PDP àti APC a ṣe mọ́ wọ́n ti mọ̀ wípé ẹni tó bá kọ̀ ní PDP á lọ sí APC wọ́n tẹ̀ wá sọ wá dọ̀dẹ̀ wọ́n sọ wá dọ̀dẹ̀ ó kó mi yàrá lọ sí pálọ̀ the same person ni ẹ̀ wọ́n tún ti gbẹ́kọ̀ọ́ jáde wọ́n ní APO lòun tún jẹ́ wọ́n mọ̀ pé APC àti PDP wọ́n ti yàgbẹ́ sí ṣòkòtò wọ́n tún wá ṣẹ́ǹjì APO aṣẹ́wó tó basket and blouse lẹ̀ tó lọ wọ̀rọ̀ àti bùbá ṣé the same person náà kọ́ ni don't be deceived by all those names orúkọ party ẹ má wà deceived by orúkọ party àwọn the same people tó ń ṣe APC tó ń ṣe PDP àwọn náà ń ṣe APO ìrẹsì wọn hàn yẹn ẹ má ti tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn àníjẹ̀rẹsì ọ̀hún àníjẹ̀rẹsì àgbákò àníjẹ ayé àwọn ọmọ wa máa yé àníjẹ ọdún 4 wa sọnù ṣe pé àwọn fúnra wọn ọ̀dẹ̀ tí wà confused báyìí nísìn wọ́n ní Tinubu for president Saraki for president Atiku for president Kọ́lá Abiola for president they are confused they don't even know what they are doing again so báyìí àwọn tó ti wà confused ẹ báyìí kan confused wa ẹ jẹ́ kí wọ́n gbé jákujàku wọn alátàrà agó la wà ń tá bá jẹ ìtẹ́lọ́rùn ìkẹ́ kújẹ́ bàbá wà fún ọ ń tá bá ti jẹ ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn ẹ báyìí kan gbé ẹsẹ̀ pákó kan wá fún wa 1,000 naira má gbà lọ́wọ́ wọn kó tọ́jú owó wọn ayé palliative tẹ́bi ń pa gbogbo wa àwọn tá à ń ṣiṣẹ́ bíbí ìbáyé ń ṣiṣẹ́ Nàìjíríà là ń send owó yẹn sí àyàfi ẹni tó pé ó dájú nìkan ló kù ẹni tí ò yẹ kó pè ẹ́ fowó máa pè ẹ́ wọn ò fún yín ní ìrẹsì ńgbà yẹn o àbọ̀ fún yín ìrẹsì ìsìtẹ̀ wa lọ síbi iṣẹ́ Yorùbá nation no going back ní Yorùbá nation
bàálù tó ti fò ní Yorùbá nation wọ́n ń ṣẹ́wọ́ sí ni kì í ṣẹ̀rí wọn mọ́. mo fọ́ lọ́wọ́ bá bẹ̀yìn ẹ̀yin èèyàn mi ẹ má gba ìrẹsì lọ́wọ́ wọn ẹ yẹ kí wọ́n gbé ìrẹsì wọn lọ síwájú. ẹ wo níbi bí àwọn ìyá tó ti ń dàgbà wọ́n máa fún wọn ní kí lorúkọ ẹ̀ ẹ̀hún home wọ́n pè bìkan ní home àwọn ọmọ Yorùbá náà làbà lọ tọ́jú wọn bẹ̀ wọ́n yàgbẹ́ àwọn ọlọ́mọ àfọ̀gbẹ́ wọn wọ́n tọ́ àwọn ọlọ́mọ àfọ̀tọ́ wọn àfọ̀tọ́ àwọn arúgbó wa o àwọn arúgbó wa là jẹ́ o. gẹ́ẹ̀ kan amputí mo rí ẹsẹ̀ kan ló ní ó wá ń kiri pure water ó yẹ kọ́lọ́pàá gbé àwọn tó ń ṣe olórí wa ni ẹni tó lẹ́sẹ̀ kan kiri pure water ó wá mú gidá ní ó gbé pure water sórí subhanallah. ṣé àwọn èèyàn tó fẹ́ gbé dèríkà rẹ̀ sì kan wá fún wa pé ká tún wá gbà èyí náà wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n tó bá gba dèríkà rẹ̀ sì tọ̀ èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ because inú àwẹ̀ la wà ṣe pé alájà ni mo bá wọlé lẹ́nu bẹ̀tẹ̀ jẹ́ ká mọ̀ pé Yorùbá nation yìí must ní dandan ni ẹ jẹ́ pé Yorùbá nation la fẹ́ ẹ̀yin bàbá wa ààbù yín ààbà yín jà àmọ́ àti ó ti sú wa oko ẹrú ti sú wa Yorùbá nation la fẹ́ afẹ́ tó yẹ pé tí a bá rìn ayé ìgbà kan wọ́n máa rìn mọ́jú lẹ́kọ̀ọ́ ni àwa náà kéré afẹ́ tó yẹ pé ìlú tá à ń rìn tó pé ọlọ́pàá ò ní àrá sí wa afẹ́ tó yẹ pé ní máa lọ kọ́ máa gé wọ́n jí wọn lórí gbé wọ́n jí wọn lọ́rùn gbé o àwọn kan wọnú oko wọ́n kó màlúù jẹ oko afẹ́ tó yẹ pé ẹ̀yin governors wa gbogbo ẹ̀yin south west governors okun ẹ̀yin náà afẹ́ ìlú tó yẹ pé ẹ̀yin fún ara yín máa lẹ́nu àti sọ̀rọ̀ mo pé most of you ẹ fẹ́ sọ̀rọ̀ but because of godfatherism you cannot say what is in your mind you cannot do what you're supposed to do you cannot do what you want to do. ẹ kàn dàbí television tó fi remote control àfẹ́ ló bẹ́ẹ̀ fún yín àfẹ́ ló jẹ́ pé má lè wọ ọ́fíìsì gọ́vnà lú mi ẹ má pé má sọ̀rọ̀ bá kékeré Ọbájákàndé àbájá transport Ọbájákàndé máa wá sí school wa òní gọ́vnà Lagos State nígbà yẹn àwọn ìlú tá a fẹ́ nìyẹn àfẹ́ ló jẹ́ pé bí Ọbájákàndé ṣe kọ́ àwọn low cost house káàkiri tẹ́nìkálukú tó ń lọ tó ń owó díẹ̀ náà san ẹlòmíì kan tó yẹ kó ra méjì gbà yẹn ilé yẹn ti ship jù wọn ilé yẹn ship ìlú tá a fẹ́ ní ìlú pé governors àwọn ìṣòwò governor wa pé governor èmi sì mi ò gbóyìnbó púpọ̀ ẹ̀kọ́ máa sọ fún mi pé mi ò lọ sílé ìwé bẹ́ẹ̀ mo fẹ́ lù tó yẹ pé mo lọ bá governor mi pé governor mi o gbọ́ Yorùbá mi èmi náà gbọ́ Yorùbá ẹ̀ governor mi o ẹ jẹ́ ká ilé àwọn ilé tẹ́kọ̀ èmi náà fẹ́ rà ń bẹ̀ o àwọn ìlú tá a fẹ́ nìyẹn afẹ́ tó pé ẹ̀yin governor wa ẹ lè ṣe tó yẹ pé àwọn ọmọ ọdọ́ ọmọ yín wọ́n máa sọ̀rọ̀ yín ní dáadáa kò kí ń ṣe ìlú tó yẹ pé ẹ nílẹ̀ náà àti sọ̀rọ̀ tó pé ọmọ máa ṣépèlé àwọn ọmọ yín ẹ̀yin bàbá wa náà ẹ̀yin ọba bàbá Aláàfin Ọ̀yọ́ ẹ ṣe gbogbo ẹni tí dìde lẹ́yìn ẹ̀yin ọba náà a dúpẹ́ lọ́wọ́ yín afẹ́dù tó yẹ pé àṣẹ máa padà sẹ́nu bàbá wa wọ́n ní ọba ba lórí ohun gbogbo ni ìlú tó yẹ pé ẹ̀yin ọba wa tó pé àṣẹ máa padà sẹ́nu yín òun la fẹ́ afẹ́dù tó yẹ pé olóṣèlú máa là lé yín lọ́wọ́ ọmọ ní ẹ̀sìn fọwọ́ kọ́ bá wá rí mi gọ́vnà wo ló láṣẹ láti sọ fún Queen pé Queen wá rí hùn ìlú tá a fẹ́ fún ìlú tó yẹ pé ọmọ Yorùbá tá a máa sọ èdè wa lẹ́nu báyìí tí èdè wa máa káàkiri ẹ wo Joe Biden ní USA ẹ wo kábínẹ̀tì ẹ̀ ọmọ Yorùbá mélòó ló wà ń bẹ̀ ẹ kẹ́yẹ ọmọ Yorùbá tó wà ń bẹ̀ tó pé àwọn Yorùbá a ní ọpọlọ wọ́n wá sọ pé ọpọlọ rẹ̀ sì dìríkà mẹ́ta wọ́n sọ pé ọpọlọ rẹ̀ sì dìríkà mẹ́rin wọ́n sọ pé ọpọlọ 1,000 naira ọpọlọ tó pé bàbá Yẹmí Ọ̀ṣínbàjò tó jẹ́ vice president tó jẹ́ Yorùbá kò lẹ́nu ní Aso Rock Buhari kúrò nílé tí president bá sí nílé ṣebí vice ló máa represent ẹ̀ wọ́n wá fi Garba Shehu síbẹ̀ ṣé ìlú àwa ò fẹ́ ìlú bẹ́ẹ̀ yẹn ìlú tó pé bàbá Yẹmí Ọ̀ṣínbàjò tó pé òun vice president tí president wà sí nílé vice á lè take over afẹ́lú tó yẹ pé àwọn ọmọ wa wọn ò ní ṣe yahoo mọ́ gbogbo ọmọ tó ṣe yahoo kọ́ ni yahoo ń ṣe ẹ̀yin
bàbá wa ẹ̀yin olóṣèlú wa ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí a mọ̀ pé lóòótọ́ wọ́n ti kẹ́yìn náà ní pápá mọ́ra wọ́n ti kọ́wọ́ yín wa bẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kó yé wọn gbogbo ohun tá a bá ń ṣe torí èní kọ́ torí ọ̀la ni torí ọ̀la tó ń bọ̀ tá a mọ̀ ni torí àwọn ọmọ tiwa torí àwọn ọmọ àrọ́mọdọ́ ọmọ tiwa olúgbọ́n ṣeré a ṣe ń fọ olúgbọ́n tọrọ àrẹ̀ṣà ṣeré a ṣe ń fọ àrẹ̀ṣà tọrọ ọ̀rọ̀ ọ̀gùn léèlà ó ṣe dáadáa la ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa kí la fẹ́ sọ nípa tiyín tẹ́bálẹ̀ ní tẹ̀lé nígbà Yorùbá nation tẹ́lẹ̀ ní support Yorùbá nation kí la máa sọ nípa tiyín fẹ́ẹ̀lú tó pọ̀ mọ́ ìwà ó máa ṣe aṣẹ́wó káàkiri àwọn yunifásitì wa àwọn graduate wa wọ́n ti di olóṣó fẹ́ gbogbo yẹn ní ìlú wa ìlú tó pé graduate máa ti lè rí iṣẹ́ ọmọ nobody ó máa di somebody láì mọ anybody ìlú tá a fẹ́ nìyẹn afẹ́ẹ̀lú tó yẹ pé ayé sandini àbáṣà bàbá fẹ́ dẹ́yìn fún wa ní lọ ra sandini fún mi akọ ni mo fẹ́ ọmọ àràbò fún mi o ọkọ ni mo fẹ́ mi fẹ́yàwó afẹ́tẹ̀ pé à lè máa jẹ ẹyin a máa fi sandini sí tí ò ní jẹ́ pé dìríkà ìrẹsì mẹ́rin ló máa fún wa lẹ́nì láti máa waste ọdún mẹ́rin míì ẹ kọ̀ wọ́n tìrẹsì wọn gbogbo rẹsì máa gbọ́ ẹ máa gbé rẹsì wọn lọ ẹ kọ̀ wọ́n tìrẹsì wọn ẹ má joyè ti fún lọ́wọ́ ló ń jẹ òfò wọ́n ti mọ̀ wá pa olóúnjẹ ìyá níwọ̀n wọn mọ̀ tó ń jẹ lọ ẹ má jẹ́ kó ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa kó rí bẹ́ẹ̀ a lè dá ilẹ̀ yìí gbà nísìn ẹ̀kọ́ ti fojú mímu hàn àti restructuring o àwọn ará bí ti sọ bí tí wọ́n ń lọ wọ́n lè fara mọ́ restructuring kan restructure Nàìjíríà but wọn ò ní rotate presidency ẹ dákun ẹ fàdánù èje ẹ bá wa sọ fún pé Yorùbá nation la fẹ́ àwọn òfẹ́ restructuring ẹ bá wa sọ ẹ kí sálára ẹ kí sáré jèrò ẹ kí sọ̀rọ̀ ọ̀gùn léèlà ẹni kan bá wa sọ fún wọn pé Yorùbá nation làwa fẹ́ o àwa òfẹ́ restructuring àfẹ́ ìlú tí wọ́n ti ń pa wá àfẹ́ ìlú tí wọ́n ti fi tipẹ́tipẹ́ bá àwọn obìnrin wa sùn àfẹ́ ìlú tó yẹ pé èèyàn kan máa gun àwọn mọ́tò ńláńláńlá tí ẹnìkan ò ní rówó ra bàtà tó máa fi rìn àfẹ́ ìlú táwọn ọmọ máa ti ní free education bí ayé àwọn bàbá Jákàndé àfẹ́ ìlú tó yẹ pé health center ó máa wà káàkiri bí ayé àwọn bàbá Jákàndé school kan health center kan máa wà lẹ́gbẹ̀ẹ́ ni àwọn àjèrè àwọn bàbá Jákàndé àti ń sọ̀rọ̀ wọn lẹ́nìí ẹ̀yin governors wà kí la fẹ́ sọ nípa tiyín Ìbàdàn jóná ojoojúmọ́ lọ́jà jóná nìbàdàn ṣe pé Nàìjíríà ti lànà ọ̀bọ náà ni kó ṣàánú àwọn ọmọ Yorùbá ẹ̀yin olówó Yorùbá ọ̀rọ̀ náà kàn yín níbi tọ́rọ̀ ń lọ yìí nísìn ní jí yín gbé wọn ní jẹ́mi náà gbé ṣùgbọ́n tó máa gbé sọ nìkan ló mú 20 million wá ẹ máa mú 20 million kalẹ̀ ṣé bọ́sẹ̀ ní prevention is better than cure kí ló dé yẹ ká prevent jíjìyàn gbé àwọn local vigilante wa why don't you support them financially àwọn OPC dìde why tí ẹ support wọn ẹ fún wọn lówó ẹ̀yin náà ẹ lè sùn ẹ lè hanrun ẹ̀yin ò lè bọ́ta jagun nìyẹn èmi ò lè jẹ́ bọ́ta jagun nìyẹn àwọn tí wọ́n fẹ́ ṣe ẹ jẹ́ ká support wọn financially ẹ jẹ́ ká wò pé tìlú Ìbàdàn gbogbo wa náà á lè nísinmi àwọn ọmọ yín ibo náà wà òkè òkun náà wà mélòó nu wọn lẹ ti fojú rí báyìí tó bá fẹ́ rán àwọn ọmọ ẹ̀sìn wá ṣe wọ plane àbí káwọn abẹ́gọ́ ni wọ plane wá sílé kò sí wọn ní fẹ́ kán jí àwọn gbé ẹ bá wa sọ fún àwọn Yorùbá pé Yorùbá nation la fẹ́ ẹ má tell everybody létí pé Yorùbá nation la fẹ́ a ò fẹ́ restructuring a jà sí wọn náà fẹ́ restructure Nàìjíríà kò sí wàhálà èmi ò ní kí Gàmbàrí má sùn rárá ó jà máa kí bàbá mi ní kí wọ́n má jẹ́ kó má restructure Nàìjíríà kó yà jẹ́ káwa Yorùbá ká lọ nílọ tiwa àwọn Biafra lọ sí pé àwọn fẹ́ lọ kó jẹ́ kó lọ nílọ tiwọn if you want to be a Nigeria you can remain as a Nigeria there's no cause for alarm nobody's going to fight you about it nobody's going to fight over it you can be a Nigerian
but we as Yorùbá nation ẹni tó bá fẹ́ pé Yorùbá nation ẹ jẹ́ káwọn àlọ́ lọ́yìí tiwa káwọn Biafra náà lọ láyè tiwọn. You can't determine for me nǹkan tí mo fẹ́ jẹ́. I can decide to be a Biafran mo lè jẹ́ Biafra lọ́la ọ̀làsìn o mi fẹ́ ṣe ọmọ Nàìjíríà mọ̀ Biafra ni mo fẹ́ ṣe ma nationalize lọ sí Biafra and gẹ́gẹ́ bí jíjẹ́ ọmọ Yorùbá nation mo fẹ́ bá lọ fine. If you want to remain in Nigeria, you can remain in Nigeria. Nobody is going to fight you. But ẹ̀yin olówó wa ẹ dìde. Kí lẹ fi ran àwọn vigilante wa lọ́wọ́? Ọ̀nà wo lẹ ń gbà? Tẹ́ fi assistant tó lè protect yín. Ẹ ò pé tó bá dá gbá máa gbọ́n pálí mi máa fò. Ẹ yẹ kò sí bó ṣe fẹ́ fò tó máa padà bá yín. Èmi àti yín gbogbo tó bá ń ká lọ ní àgbáyé kò síbi tó dàbí ilé. Ẹ dẹ̀ wo ilẹ̀ Yorùbá. Wọ́n náà wá góòlù ilẹ̀ Yorùbá náà ti ń wà. Ìlú tá lè fi àwọn tá lè fi ṣe tourist center ó pọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ibi tó mi gbóná àtòmi tútù ti pàdé ó wà nílẹ̀ Yorùbá. Ibi kan wà tó yẹ pé bómi ṣe máa ń wá látòkè báyìí ìsàlẹ̀ lòun ti ń wá. Ilẹ̀ Yorùbá ló wà. Ibẹ̀ láti láwọn professor oríṣiríṣi. Professor Wọlé Ṣóyínká ọmọ Yorùbá ni. Professor Banji Akíntóyè ọmọ Yorùbá ni. Aláwọn ọ̀mọ̀wé tí wọ́n ní ọpọlọ lóríṣiríṣi nílẹ̀ Yorùbá. Kí ló tà tí lè dá dúró? Ẹ bá wa sọ fún òpá tí tó dá dúró àjẹrẹ sìdíríkà mẹ́rin mọ́. Ẹ bá wa sọ fún wọn pé àní rẹ̀ sìdíríkà mẹ́rin àfẹ́ mọ́ 1,000 naira lọ́dún mẹ́rin aláàfẹ́ mọ́. Ẹ bá wa sọ fún wọn pé ọmọ Yorùbá ò fẹ́ jayé àwọn ọmọ wọn máa yé mọ́. Àná má ti ń gbé ìrẹsì wá fún iṣẹ́ ẹ máa sọ fún wọn pé ṣé ìrẹsì yìí tí mo fẹ́ jáde lọ́la orí ẹ̀ ni màá wa mọ́tò gbà because last time tẹ wá ẹgbẹ́ ìrẹsì wá ni ẹ lè máa ṣe ọ̀nà bóyá orí ìrẹsì yìí ni màá gbà ọ̀nà tẹ́ ẹ ṣe ẹ kọ́kọ́ bí wọ́n ìjọba tó wà ń bẹ́ẹ̀ sí ni ò dáa àwa máa ṣe dáadáa ẹ ní ṣe anything. You are the same people. Wọ́n ti sọ di oyè ìdílé. I can be APC today, I can be PDP tomorrow. Wọ́n ti sọ di oyè ìran. Ẹ sọ fún wọn pé ẹ ní kò sí tẹ́ fẹ́ ṣe. You cannot do anything. Under 99 constitution, you cannot do anything. So don't bother yourself. I don't want the rights. Take the rights with you. Ẹ má gba ìrẹsì dìrí, ẹ má jayé àwọn ọmọ wa, ẹ má yẹ ká jẹ máyé. Ẹ jẹ́ ká tó má ti gbé ìrẹsì dìríkà mẹ́rin wọn wá sẹ́ ẹ bi wọ́n pé dìríkà mẹ́rin rice tẹ́ gbé wáyìí ṣó lọ́mọ mi jẹ láti bí ọdún mẹ́rin. Ẹ sọ fún wọn pé bọ́dà Suraju tó graduate láti bí 4 years ago ṣé dìríkà mẹ́rin yìí ló máa fi ríṣẹ́. A ní ẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé rice dìríkà mẹ́rin tí wọ́n gbé wáyìí ẹni tó bá síkì ṣó lọ́ máa fi tó máa fi gbádùn. Ẹ fi ibi tí òjò ti ń rọ̀ lé àwọn ọmọ lórí ní school ẹ fi hàn wọ́n pé kí ni wọ́n ṣe sí. Ìbàdàn expressway ẹ béèrè lọ́wọ́ wọn ọdún tí wọ́n ti ń ṣe. Tí ẹ bá gbogbo yẹn sọ ẹ bi wọ́n wípé kí tó lè dìbò fún APC àbí PDP kí ló dé tí Buhari lọ ń gba treatment ní UK ẹ béèrè lọ́wọ́ wọn. As at March of this year, that was last month, federal government print 60 billion naira tí wọ́n ní wọ́n fẹ́ há fún yín Nàìjíríà. 60 billion naira dollar pàpà ni wọ́n print bí wọ́n fẹ́ há fún yín. Is it 60 billion naira or 60 million naira? I wrote it somewhere. 60 billion dollars. $1 is 500 naira. Wọ́n wá print 60 billion dollars tí wọ́n ní wọ́n fẹ́ há fún yín. Ẹbí wọn kò bolówó yẹn wà. Ẹbí lọ́wọ́ pé owó tẹ́lẹ̀ fẹ́ fún wa tíjọba print ní last month March 60 billion dollars ẹni bolówó yẹn wà. Èèyàn kọ́kọ́ 60 billion dání wọ́n fẹ́ mi ní rice dìríkà mẹ́rin. And you think I'm gonna stood so low to collect rice dìríkà mẹ́rin out of 60 billion dollars? Am I communicating? When will you turn me to a pig? Ẹlẹ́dẹ̀ tó máa fẹ́ nu tó pọ́ fẹ́ jẹun. No.
before today oh fún mi ní ìrẹsì now why ìrẹsì again this time why ìrẹsì for 2023 again ẹ jẹ́ kó yé wọn pé a kì í ṣàrẹ bí pa iṣẹ́ tó ṣe ọmọ fọ́gbọ̀n ọdún ìyà tó jẹ ọmọ fọ́gbọ̀n oṣù tí ó bá pọ̀ wọ́n máa sì lẹ́yìn ọmọ ni wọ́n ti jẹ́ kí ìyà kó fẹ́ mọ́ wa lára Nàìjíríà $60 billion wọ́n náà fẹ́ pín fún yín ni ṣẹ́rí nísìn $60 billion yẹn if care is not taken dollar àti naira $1 nsìn is 500 naira pẹ̀lú owó tó print yẹn kò yẹ kó print owó tó bẹ́ẹ̀ yẹn pẹ̀lú owó tó print yẹn my sister my brother àmọ́ $80 máa jẹ́ lọ́la àmọ́ £80 máa jẹ́ lọ́la pẹ̀lú owó tí wọ́n print yẹn because they're not supposed to print that huge amount. ẹ bá wa pa àwọn gọ́vnà tilẹ̀ Yorùbá ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ yóò kì í ṣọ̀rọ̀ ọjà ẹ pè wọ́n ẹ̀yin ọba ọmọ yín làwọn governors dídà ló dà tọmọ dẹgbẹ ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ ẹ bá wa pa àwọn governors yẹn ẹ bá wa sọ fún wọn pé ẹ̀yin governors ilẹ̀ Yorùbá kí ló dé tẹ̀fẹ́ kí Yorùbá dá dúró ó bóyá ti make owó ẹ jẹ́ kó tán ẹ má sọ̀rọ̀ ayé di eṣinṣin tó máa ń bòkù wọnú sàárè àìmọye Yorùbá ló lọ gbọ́n lórí àwọn ọlọ́mọgbọ́n ká fẹ́ wọn sẹ́nu káwá tì tẹ́bá pé ẹ lè jáde publicly láti declare pé Yorùbá nation because sitting governors ní one way or the other ẹ support àwọn tí wọ́n ń ṣe kínní àwọn àtòkù wa náà ń ṣe bẹ́ẹ̀ lábẹ́lẹ̀ o àwọn elédè kejì ń ṣe bẹ́ẹ̀ lábẹ́lẹ̀ àwọn ọba wọn support wọn lábẹ́lẹ̀ àwọn olóṣèlú wọn support wọn lábẹ́lẹ̀ kí ló dé yóò ní support Yorùbá nation kí ló máa ní kó Yorùbá nation ò ní ṣeé ṣe kí ni nǹkan tó ṣẹlẹ̀ Yorùbá nation tá a fẹ́ Yorùbá ibi tó pé ẹnu tí náà ti máa tọrọ ni gọ́vnà New York olóma control ìlú ẹ̀ olólọ́lọ́pàá ẹ̀ ẹ jẹ́ ìlú tó yẹ pé àwa náà èyí náà máa lẹ́nu lórí wa tí wọ́n ní àbọ̀dá Sanwó-Olú bọ̀dẹ́ ni ló ń lọ yẹn Sanwó-Olú gọ́vnà Sanwó-Olú bọ̀dẹ́ nìyẹn ibẹ̀ ni ilé màmẹ́ tẹ́ má lè kọ́ ilé yín tí ò ní lọ́nà kẹfì géètì sí tí ò ní lọ́nà kẹfì géètì àwọn gọ́vnà wà bí tó pé wọn ò fi géètì sílé wọn kó ní lọ́nà kẹfì géètì sílé yẹn ọkọ tí iná ò balẹ̀ ẹ̀sùn ẹ̀ ń díje ìmí nǹkan tó bá báyàwó ẹ̀ lájọṣepọ̀ nínú ilé àwọn èèyàn máa tò sẹ́nu ọ̀nà ni kí ló dé ṣówó yìí èló la Abíọ́lá kó lọ sọ́run èló ni Abíọ́lá Mọ́ṣúdì èló ló kó lọ sọ́run ẹ jẹ́ kèmi àti ìjọ rò ipe bó ṣe ń lọ bí ìyá ṣe ń jẹ ọmọ Yorùbá bí ìyá ṣe ń jẹ ọmọ Yorùbá yìí ṣé lọ́la ṣé wọn ò lè kọjú dà mí as a governor mo ní security lóòótọ́ but lára àwọn security mi tí yà ń jẹ because lára àwọn security yìí tó mi ò rí school lọ́wọ́ àánú wọn gbogbo yẹn ṣe túwálẹ̀ fún yín náà ìsàdánkátà fún yín àwọn náà fẹ́ kọ́ ìsàdánkátà fáwọn náà ẹ wò pé ṣé security mi kàn lè gbàbọ̀dẹ̀ fún mi mo ti múlẹ̀ fún wọn mo ti búra fún wọn òun tán ra ẹni ẹjọ́ lèèyàn máa ń rọ̀ fún oògùn tẹ́ bá ṣe dáadáa ẹ ní ìdásíkò security ká gọ́vnà Kútọ́nù mo ti bá pàdé ní ọjà Kútọ́nù rí tí mi tẹ̀wọ́ gọ́vnà Kútọ́nù èèyàn kan ló sọ wípé gọ́vnà àwọn nìyẹn gọ́vnà yìí ló rìn báyìí kánsẹ́lọ̀ lè rí Nàìjíríà bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ̀ wò Ọlọ́run má tẹ̀ wá wọ́n fẹ́ tútà ọmọ ẹ̀dọ́ Áfíríkà kìíní kan tó fẹ́ ṣe wọ́n á gbé lọ fún Ghana ẹ̀yin gọ́vnà South West ẹ̀dẹ̀ wọ́n ti ayé Ghana must go ẹ̀ wọ́n ti pé Ghana ló ń ṣe díkedíke Nàìjíríà o èmi àti yín jọ pé Ghana ló ń kiri pọpọ́ fún Nàìjíríà o Ghana bread èmi àti yín jọ pé Ghana ló ń kiri ẹ̀ Nàìjíríà o orí pákó níjọra èmi àti mọ̀ pé Ghana village ní Ghana ló ń gbé bẹ́ẹ̀ o Ghana wá dẹni tí ó wá ń lé ọmọ Nàìjíríà nílùú wọn ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ àti sùn ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá ẹ bẹ̀rù ọjọ́ àti sùn ẹ pé fún àtẹ̀wọ́ ẹ̀dọ̀ fúnnú yín ṣé bí mo ṣe ń ṣe yìí tó tẹ́ àwọn aráàlú mi lọ́rùn ṣó dùn
ẹ̀yin náà ẹ láwọn tó ń ṣe tán handle àwọn kíní fún yín digital life la wà yìí ẹ go online njọ́ kan ẹ wo táwọn èèyàn comment pé wọ́n ti post picture mi kí làwọn èèyàn sọ nípa mi kí làwọn aráàlú mi sọ wọ́n ní mi ṣe dáadáa àwọn èèyàn máa ṣe pé fún mi máa ní mo dáre ẹ pé àwọn tó súnmọ́ yín ẹ bọ́ta ẹ lọ síbi tẹ́ ẹ ti sọ fún wọn ayé ìdí àgbọn there was a day ìdí àgbọn came to Ìjọra ìdí àgbọn president he came to Ìjọra Ìjọra Badia people were president ìdí àgbọn will go out sometimes wọ́n ló máa wá gbádá I've never seen him that way wọ́n nígbà mi máa wá gbádá gbàgbé máa drive taxi you can't even recognize him where is ìdí àgbọn today ó ti kú ẹ bí ra pé ó máa kàn mí ń jọkàn kí ni wọ́n fẹ́ sọ nípa mi kí ni wọ́n fẹ́ sọ nípa àwọn ọmọ mi ẹ bí ra pé àwọn Yorùbá tó pariwo Yorùbá nation làwọn fẹ́ yìí tí kò yẹ ká gba Yorùbá nation yìí fún wọn ẹ bí ra pé ṣé bí wọ́n ṣe ń pè pa àwọn Yorùbá wa ṣó tẹ́ mi lọ́rùn ẹ bí ra pé àwọn tí wọ́n fi tipátipá bá sùn ṣó tẹ́ yín lọ́rùn ẹ wo ra pé tó pé ọmọ yín ẹ wo ìkọ́npọ̀tà ń jọ wo sí ohun tó máa gbé ọmọ òun tó máa gbé ọmọ òun ò ní san ransom òun kò máa gbàdúrà fún pé kọ́lọ̀ ń jẹ́ kó rọrùn wọ̀ ni ẹbí pé sọmọ ẹ wà Nàìjíríà tó ń fẹ́ jí gbé àbí Amẹ́ríkà ti máa jọ́mọ ẹ gbé àbí London ti máa jọ́mọ ẹ gbé ẹ má tàn wọ́n á máa ti gbọ́n tẹ́ bá wá sọ̀rọ̀ ń sàwọn èèyàn ní lórí irọ́ tẹ́ bá ṣe lè lórí irọ́ àwọn èèyàn ti mọ̀ yín lónírọ́ ẹ fi rọ́ sílẹ̀ ẹ ṣòótọ́ mo sì ń sẹ́yìn lọ sí múra o òpópó mọ́ká mọ́rọ́rọ́ àwọn ènìyàn ni wọ́n ń túnṣe ìlú Mẹ́kà yìí rẹwà káwa náà ó lè lọ òpópó mọ́ká mọ́rọ́rọ́ àwọn èèyàn náà ń túnṣe tí ará Mẹ́kà ò bá tún Mẹ́kà ṣe ní lè lọ síbẹ̀ tó pé wọ́n tún Mẹ́kà ṣe lẹ́ṣin lọ sí Mẹ́kà lẹ́ṣin lọ sí Mẹ̀dínà ẹ wá ní káwa máa gbàdúrà ṣé kò sọ hospital ní Saudi ni ṣé Israel lọ hospital ọ̀rọ̀ àdúrà kò ní nǹkan tó wà nílẹ̀ à á ṣiṣẹ́ à á gbégbèsè àwa fi àdúrà kún ni Yorùbá nation la fẹ́ Yorùbá nation òun la fẹ́ a fẹ́ nǹkan mi lẹ́yìn Yorùbá nation ìlú olómìnira ìlú tó yẹ pé a máa gbé èdè ara wa ẹ gbọ́ tèmi máa gbọ́ tiyín ìlú tẹ́ni ọba wa ti tọrọ ọba ba lórí ohun gbogbo ìlú tí ọba wa máa ti ba lórí ohun gbogbo ìlú tí àwọn governors wa tó máa ti rìn tí ni wọ́n máa dùn ìlú tí council ni máa kó security káàkiri House of Representatives ìlú tí wọ́n ti ní wọ́n ní pé kọ́ lọ represent ìlú kọ́ máa sùn ìlú tí wọ́n lálàáfíà láfẹ́ ìlú táwọn ọmọ ní protest kí wọ́n yìnbọn máa pa yìnbọn pa wọ́n protest ní gbogbo everywhere lágbàáyé ṣẹpọ́n tó ń rúgbó bọ̀ yìí ṣẹpọ́n bá àwọn ará bí náà lẹ́rù àwọn náà sọ fún pàwọn fẹ́ rí sọ̀ṣọ́ rìn Ìbà Gani Adams ti sọ̀rọ̀ ọlọ́mọ ìkan ti sọ̀rọ̀ tán báyìí Ìbà Gani Adams sọ pé Yorùbá tí Yorùbá bá sọ pé kíní kan làwọn fẹ́ àwa la máa ń pẹ́ ká tó jà bẹ̀tẹ̀ bá dìde pa ti bínú tán kò sẹ́ni tó lè fà wá sẹ́yìn ṣe pé tẹ̀lé àwọn òfẹ́ restructuring kíní kan àwọn gbẹ̀rún àwọn àwo ìgbà tí Yorùbá sọ fún wọn pé no going back ní Yorùbá nation ní padà sẹ́yìn no going back ó ní Yorùbá nation ṣe pé fún ara wọn sọ pé àwọn fẹ́ restructuring nìsín àti restructuring àti àwọn òtí ẹ̀ wá fẹ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation tiwa la fẹ́ àwọn òfẹ́ restructuring kọ́ di restructuring wọn mú anybody can be anywhere any nationalize tábà gba Yorùbá nation tó ń sìn tí máa wò pé mo fẹ́ di mala mo lè nationalize lọ sí Kánò kí wọ́n lọ jẹun tó máa ń bá wọn jẹ́ ń bẹ̀ àmọ́ náà wò ní sórí dìdì gbogbo wa pátápátá gbẹ̀yàn ọmọ Yorùbá pátápátá tẹ́ ń gbọ́ mi àtẹ́jọ́ tó máa padà gbọ́ mi létà ẹ jẹ́ kí oníkàwé kó dúró dò pé Yorùbá nation la fẹ́ àfẹ́ rẹ̀ sìdíríkà mẹ́rin ìyá ọdún mẹ́rin àfẹ́ mọ́ ìyá sìdíríkà mẹ́rin kò sí skul fáwọn ọmọ àfẹ́ mọ́ àfẹ́ rẹ̀ sìdíríkà mẹ́rin tí àwọn governors àwọn doctors tó jọ máa strike tí wọ́n ní rówó wọn gbà àfẹ́ mọ́ ìrẹsì dìríkà mẹ́rin táwọn tó ń rìtáyà tí wọ́n ní rówó wọn gbà àfẹ́ mọ́ ìrẹsì dìríkà mẹ́rin tó yẹ pé àwọn sójà wa àwọn ọlọ́pàá wa wọ́n ti wà depressed ọmọ ló máa mú gógóró
fáwọn máa fi máa yìnbọn fáwọn èèyàn ẹ sọ fún wọn pé àfẹ́ mọ́ àní ìrẹsì dìríkà mẹ́rin tó máa gba àlámọ̀rí wa tó máa gba làákàyè wa ẹ sọ fún wọn pé àfẹ́ mọ́ kíní kan lẹ́dìí yẹn sì ń jẹ́ kágbàdo tó dé ẹ bá sọ pé ìrẹsì dìríkà mẹ́rin yẹn àfẹ́ mọ́ ẹ̀yin ọba wa mo ń bẹ̀ yín ni àtẹ̀yìn you get mad at my sister bina my brother ẹ̀yin ọba wa mo ń bẹ̀ yín ni ẹ pa àwọn governors ọmọ yín náà jẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ campaign tí wọ́n ń campaign yìí ọ̀rọ̀ campaign kan ló wà nílẹ̀ ńsìn bí ilẹ̀ Yorùbá ṣe máa dá dúró ló wà nílẹ̀ bí ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ ní owó lọ́wọ́ dandan kọ́ ni kẹjọ politician ìwọ tó ní owó lọ́wọ́ sponsor àwọn tí wọ́n máa protect wa you can do it tó máa adopt ọmọ ẹni tí wọ́n ní kó lọ mú 20 million wá ọmọ á fi 10 million bẹ̀bẹ̀ wàláhì tàbá lówó kan tó fún àwọn tí wọ́n ṣe jẹ̀ǹgbara tó fún ọ ní 5 million pé 5 million ni ó yá ẹ fi ra ohun tẹ́ máa fi ṣe tẹ́ máa fi máa protect ìlú wọn ò ní gbàgbé ẹ̀ láéláé ẹ má dárúkọ mi o anonymous ni o anonymous náà ni Yorùbá ojú èèyàn náà bímọ mẹ́ta tó ń rí méjì mọ́lẹ̀ ẹ̀yin tẹ́ lówó lọ́wọ́ ẹ ràn àwọn èèyàn lọ́wọ́ àwọn ló dé yẹ bí ń pa àwọn èèyàn àmọ́ mo mọ̀ pé n ò fẹ́ àní ó ṣàgbà mo bù wọn ẹlòmíì bébí kú ṣe ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí dìríkà mẹ́rin tó ń gbé káàkiri tó má ti gbé fẹ́ lómi lọ́wọ́ báyìí á sọ fún wọn pé mi ò fẹ́ ǹjẹ́ mọ̀ pé ẹlòmíì máa sọ pé òun ò fẹ́ á sọ fún wọn pé ṣáà ilẹ̀ ń bọ́ mi láti bí ọdún 8 sẹ́yìn ẹ jẹ́ kó yé wọn ọwọ́ dìríkà mẹ́rin rẹ̀ sì kọ́ ní nǹkan tó wà nílẹ̀ yìí àní ọ̀rọ̀ bí future àwọn ọmọ mi ṣe máa da ni mo fẹ́ sẹ̀ mo ní ọ̀rọ̀ báwọn ọmọ mi ṣe máa lọ sí ilé ìwé tí wọ́n ní jí wọn gbé ni mo fẹ́ dìríkà mẹ́rin ẹ mú dìríkà mẹ́rin yín dání àmọ́ fún yín 1000 sí ṣé 1000 múná láti bí ọdún 8 ìyá sílífà àǹkárá pa mẹ́fà ni ẹ̀yin náà ẹ fi òhò pàtàkì ẹdẹ ṣé òhò lẹ bá mi gbogbo ọ̀rọ̀ ló lésì o wàláhì tàláhì sùmọ́bì láì gbogbo ọ̀rọ̀ ló ní èsì tí ẹ bá gbà kára dìríkà ọ̀pá mẹ́fà wá fún mi ẹbí pé ṣé pàtó dé ṣé òhò ló bá yín aṣọ là ń rọrùn ran aṣọ ó bá mi ní òhò so aṣọ dìríkà ọ̀pá mẹ́fà tó gbé wá kọ́ ló máa sọ mí di ló máa daṣọ bò mí ìrẹsì la gbé wá fún yá kódà ìrẹsì imported ni imported ǹjẹ́ ti gbọ́ pé wọ́n fẹ́ báǹdì Tókunbọ̀ cars wọ́n ní kọ́ ọmọ Nàìjíríà ẹ wo àwọn custom tó bá yánsì wọ́n máa lọ sínú kitchen àwọn èèyàn wọ́n lọ máa yẹ pọ́ọ̀tì ọbẹ̀ wọn wò bí a foreign rice ni wọ́n sè tó ti lè mú wọn lọ sínú ṣọ́ọ̀bù ló máa kó ẹ̀rọ àwọn ìyá yẹn tó bá yá wọn máa wọ kitchen àwọn èèyàn wọ́n ní ká má jẹ foreign rice wọ́n ní wọn fẹ́ anything foreign gbogbo gíní táwọn ará bí wọ̀ sábẹ́kọ̀tà náà ti ṣe Kwara náà ti ṣe ẹ sọ fún mi ṣé Ìjẹ̀bú náà ti ṣe àbẹ́kọ̀ náà ti ṣe àwọn ń lo foreign cars wọ́n ra ilé sí foreign countries wọ́n fẹ́ yàwó sí foreign countries wọ́n fẹ́ ṣe birthday wọn foreign country náà ti máa lọ ṣe but they will come back and tell me àwọn pé ká má jẹ foreign rice wọ́n band everything mọ́ wa lára ó wá ní 2023 wá kọ̀ láǹsìn wọ́n wá ń gbé dìríkà rẹ̀ tì mẹ́rin wá fún yín ṣé máa gbà á ṣé ẹ̀yin torí èmi ò ní gbarú ẹ̀ ṣé ẹ̀yin máa gbarú ẹ̀ ẹ bá wa sọ fún pé Yorùbá nation la fẹ́ Yorùbá if it is not Yorùbá nation it's nothing ẹ sọ fún pé Yorùbá nation la fẹ́ tí wàá di nation kọ́ máa gbé anything déwájú Yorùbá nation la fẹ́ ìlú afẹ́ òmìnira tiwa are you not tired of slavery ṣé kò sú yín ni kó fún yín rẹ̀ sí dìríkà mẹ́rin lẹ́nìí kọ́ lọ́dún mẹ́rin kọ́ lọ́dún 8 Nàìjíríà ni mo ti rí pé bàbá ń jà fún pẹ́sidẹ́ǹtì ìyá ń jà fún sínétọ̀ ọmọ ń jà fún gọ́vnọ̀ kí ló dé ṣé wọn fọwọ́ tó kù gbà pàgọ́ ni ṣé náà tó kù gbọdọ̀ débẹ̀ ni bẹ́ẹ̀ tó gbogbo abájẹ́ Yorùbá tá a gbọ́ èdè ara wa ọ̀nàkọ́ ni ká sọ gírámà náà tó wá sọ gírámà tó bá pọ̀ jù ṣe mi ò gbọ́n tán sọ gírámà yẹn náà fi ń yí wa po tó bá ti jẹ́ pé ìlú gbogbo àjọ sọ Yorùbá àjọ mọ nǹkan jọ fẹ́ láàárọ̀ ara wa ohun tí o fẹ́ o mọ̀ tí mi náà fẹ́ mo mọ̀ èdè tó sọ mo gbọ́ èmi ìwọ náà gbọ́ tèmi so
báwo ni wọ́n dà ṣe máa wá wà ẹ jẹ́ kó ní ká kú dúró lọ́wọ́ orí ọwọ́ ẹ o Yorùbá nation la fẹ́ ìwọ tó bá jẹ́ lówó help àwọn èèyàn ìwọ tó jẹ́ governors ẹ̀yin governors ẹ pera yín ní kọ̀kọ̀ ẹ ṣe ìpàdé ìdákọ́ńkọ́ ẹ bára yín sọ̀rọ̀ ẹ̀yin náà mọ̀ pé ẹ ṣe dáadáa èmi àti yín náà mọ̀ pé ẹ ṣe dáadáa èní ọjà jóná ọ̀la ọjà jóná ṣé ń ta petrol nú ọjà ni àbí wọ́n ṣèrè sínú ọjà tó bá ti máa jóná òru mójú ló máa jóná ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ìsọpákó tó jóná ẹ rántí pé ìlú ò dá most àwọn èèyàn owó kọ́múlé láńtà náà gbà tó fi ń tajà bank loan ni most wọn gbà tí wọ́n fi ń tajà ó yá ọjà ti jóná báńkì ò ní forgive ẹ o bóyá owó tó bá kú àmì asán wọ́n ṣe máa ń gba collateral bóyá owó lọ́wọ́ báńkì tó bá kú àbóyá kọ́múlé láńtà wọ́n ṣe ń gba gàrántọ̀ bó torí ẹ̀ bó lọ kú gàrántọ̀ ẹ̀ asanwó ẹ̀ ó yẹ ẹ sọ fún mi àwọn tí ṣọ́ọ̀bù wọn jóná ibo lẹ́tọ́ kan ti bẹ̀rẹ̀ kò sí ṣọ́ráǹsì tó bá ní ṣọ́ọ̀bù bíbí o lè fi sí abẹ́ ṣọ́ráǹsì tẹ́lẹ̀ tí n bá ṣe ṣọ́ráǹsì máa cover ẹ̀ remote mi mo insure ẹ̀ remote tẹ̀ wo mo insure ẹ̀ you can insure anything but Nigeria tó bá dé pọ̀ o kàn fún insurance o kàn waste owó ẹ̀ ni because you are on your own ọ̀yọ́ ló wà ẹ wo àwọn yóò onírẹ̀sì yẹn ẹ wo àwọn onírẹ̀sì ní Ìbàdàn Ọ̀yọ́ yìí náà ni Ìbàdàn Ọ̀yọ́ yìí náà ni Ìbàdàn Ọ̀yọ́ yìí náà ni kí ló dé kí ló tà ní ronú if it is not Lagos not pààyàn lẹ́nì á lè jẹ́ Ìbàdàn Ogun State jíjìyàn gbé ni àwọn ọmọ Ogun State wọ́n lọ di refugee governor Ogun State òun wá ń gbé fìlà síwájú orí báyìí kábíyèsí ẹ bàbá Ramadan Kareem jàre Alao Tijani 10 kg of semovita is now 4k wa subhanallah 4,000 10 kg semovita family of 5 mi wọn ò lè jẹ kí Ramadan tó pé mẹ́wàá wọn á jẹ tán kò ní tó wọn jẹ kí Ramadan tó pé mẹ́wàá báwo lẹ ṣe ń sùn tẹ ṣe ń rọrùn sùn ẹ̀yin gọ́fúnọ̀tì báwo lẹ ṣe ń sùn tí ẹ ṣe ń rọrùn sùn ẹ kí máa ń ronú pé àwọn aráàlú kí náà báwọn guys ẹ jọ̀ọ́ we want Yorùbá nation òṣà tó bá lè gbèmí ṣe bí bó ṣe bá mi tẹ bá mọ̀ pé ẹ lè gba Yorùbá nation fún wa ẹ dúró yín jẹ́jẹ́ àmọ́ Yorùbá nation yìí Ọlọ́run Elédùmarè ó ti fìdí ẹ̀ múlẹ̀ àwọn alálẹ̀ wọ́n ti sáyẹ̀nsì gbogbo irúmọlẹ̀ tó wà lẹ̀ Yorùbá wọ́n ti sáyẹ̀nsì ohun tó bá ní kó má ṣe mọ́ kò sí lẹ́yìn Ọlọ́run Elédùmarè àmọ́ Elédùmarè mọ̀ pé èèyàn ẹ̀ ń fìyà jẹ wá so ó ti sáyẹ̀nsì fún wa à ń pè yín kẹjọ Yorùbá nation tó pé afẹ́ kẹjẹ nínú ọlá ẹ̀ ni ká lè dáwọ́ kọtí náà pé àgbà tó ń agitẹ́tì fún Yorùbá nation gọ́fúnà kínní kò lè sọ̀rọ̀ síta ni o àmọ́ kò lè sọ̀rọ̀ sókè náà mo sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ọba kínní kan kò lè sọ̀rọ̀ sókè náà mo sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ẹ hẹ́pọ̀ àwọn èèyàn dìríkà rẹ̀ sì mẹ́rin kọ́ ló kàn dìríkà rẹ̀ sì mẹ́rin òun kọ́ ló kàn ẹ fún bàbá Ọ̀ṣínbàjò ẹ fún àwọn èèyàn ní 10,000 naira kí ni owó ẹ lè fi dá trade money traders money 10,000 naira 10,000 $20 that is $20 owó tí ma fi jẹ tó ma mú wọ store tó ma fi ra papate any traders money ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run Ọba gbogbo tá bá ń ṣe ká bẹ̀rù àti sùn gàrí agolo gàrí pint of gàrí 1,200 subhanallah ẹ̀yin dẹ̀ ń jẹun nu yàrá yín ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run Ọba ẹ dẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn péjọ kò la máa sùn tá ní jí mọ́ kí lẹ fẹ́ fowó ìṣe ibo lẹ ń kówó yìí lọ Abíọ́lá bó ṣe lówó tó Abíọ́lá kú Abíọ́lá ṣe lówó tó Abíọ́lá kú wọn sí 160 mọ́ bàbá mi ó kú àsìkọ́bọ̀ mọ́ aṣọ tó wọ̀ tó fi kú gbàtà àbọ̀ owó tarí ń bẹ̀ èmi ni àtúnkò ni
kò sáà ní sinwó mọ́ ẹni tó dẹ̀ ti kú àwọn atakú máa jẹun so tẹ́yìn náà bá kú ńjọ́ kan ẹ ti kú and how are you sure pé owó tẹ̀ ń jí pé owó ti máa jí nàìjíríà yẹn sẹ̀ mo máa fi bí pamọ́ tádìkà tó yẹ pé ọmọ mi ìran kẹrin ìran kẹfà kò ní tòṣì ta ló sọ fún yín pé ọmọ yín ìran kẹfà ò ní tòṣì Bílíkì Alága Wúrà ọlọ́run obìnrin tó lọ́wọ́ jù ń gbà yẹn ilé tó kọ́ ń gbà yẹn ṣe lè fi ṣe kitchen nísìn ilé tó kọ́ nígbà yẹn ṣe lè fi ṣe kitchen nísìn mo ń bi yín sẹ́ Ànábì Yusuf alayhi salatu wa salam tó ní fine man ni o ó jẹ́ kíní kan ilé tó kọ́ nígbà yẹn bóyá tó fi lè ṣe gold ṣẹ́yìn lè fi ṣe kitchen nísìn ilé tẹ̀yìn kọ́ tó ń jọ yín lójú nísìn tó bá yá tẹ̀wé máa kọ́ lélẹ̀ fáwọn ọmọ yín tó bá táwọn ọmọ yín bá máa dé wọn ní lè lò mọ́ àbá mi ó ní 504 ń gbà yẹn bí 504 tó fi ń jẹ taxi kó tó di pé ó kú ẹjọ́ ṣé nísìn arábìnrin wíìlì 504 àbí 404 kalẹ̀ fún mi wọn ni mo fẹ́ máa ra taxi 504 káàkiri ẹ ṣe reason kẹ́kọ̀ọ́ tó bá dọ̀la àwọn owó tẹ̀ ń kó jọ yìí kò ní wúlò mọ́ jẹ́yìn tiẹ̀ mọ̀ pé ní ayé ìgbà kan 1,600 ni wọ́n ta mọ́tò bottle water pack of bottle water 400 naira before now is 800 to 1,000. You can't even tell me about bottle water because I know very well that was my job when I was in Nigeria. Self-determination, thank you. Ilé tẹ̀yìn ẹ̀bà kó kàlífà ọmọ yín sìn 1,600 ni wọ́n ta mọ́tò tó bá 404 504 ń gbà ẹ̀ Mercy Olóyè tàbá máa gẹ fìlà síwájú bá tó máa mú kì ó máa wọ Mercy ṣé ó lè gun Mercy Olóyè yẹn ń sìn bẹ́ẹ̀ àwọn kinní kan 2011 model kí ló kọ mọ́tò tó rẹ̀ nìsín Láǹkùsà Jíwagàn tẹ́rà kalẹ̀ fáwọn ọmọ yín tó bá yá mọ́ fún máa kówé dùn ni kò ní wúlò fáwọn ọmọ yín mọ́ kò ní wúlò fáwọn ọmọ yín mọ́ àwọn Mercedes-Benz tẹ́ ń kójọ nísìn láyé Tesla láyé tó pé àwọn tó wà ń sìn orí wọn ó ń yẹ eruku báyìí ni kò gbó ayé ìsìn àwọn tó wà tó máa ń ṣe mọ́tò sí orí wọn gbóná ni bẹ̀tẹ̀ àwọn tó yẹ pé wọ́n ń jìde wá ń sin láyé díjítà yìí orí wọn ń yẹ eruku báyìí ni wọ́n ṣe mọ́tò tó yẹ pé èèyàn ò ní wà wọ́n ti ń dá company lẹ́sìn tó yẹ pé Robert ló ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn kan tẹ̀ ń kójọ ìsìnkú onípadà wúlò mọ́ ẹ kàn ń fìyà jẹ mẹ̀kúnnù ni ẹ kàn ń fìyà jẹ mẹ̀kúnnù ni àwọn kan tẹ̀ ń kójọ ìsìnkú onípadà wúlò mọ́ ẹ jọ ẹ wálé ibi tó pa àwọn èèyàn yìí tó gẹ́ ibi tó ń pa àwọn èèyàn wa yìí ó ti tó gẹ́ Yorùbá nation ní kẹyẹ kẹjọ lọ fún àtẹ̀mí àtẹ̀yìn Yorùbá ẹ máa kéde ìyìn rere Yorùbá nation gbágán Yorùbá nation èèyàn kan ò ṣe wá ọmọ tó kàwé tí ò ríṣẹ́ wọn láyé ló ń ṣe tí ìjọba bá dá company kalẹ̀ ṣáyé máa ṣe church tó wà ní Nàìjíríà ó ju church tó wà ní gbogbo àgbáyé lọ China church mélòó ní China ní mọ́ṣáláṣí wo náà ni tànà ọjọ́ ìsìn ọjọ́ ọmọ Ọlọ́run tí wọ́n láyé ara wọn ni Ọlọ́run ti fún wa ní capacity àti ṣe nǹkan Ọlọ́run call everything ẹni tó fẹ́ yàwó tí ò súnmọ́ yàwó ẹni tó ní Ọlọ́run máa fún lóyún ṣé Ọlọ́run máa fún ṣé Jésù fẹ́ wáyé lẹ́lẹ́kejì ni everything is not Ọlọ́run ẹ̀yin ìjọba wa ẹ̀yin gangan láyé tẹ̀ ń ṣe wá ẹ̀yin ìjọba wa ẹ̀yin láyé tẹ̀ ń ṣe wá Nàìjíríà pure water ni mo ń supply kí n tó kí mo sá kúrò Nàìjíríà ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín pure water ni mo ń supply tá bá gbé pure water láti Festac my 2 aṣọgbàgbà tíkẹ́ẹ̀tì 200 Alaba sùúrù 200 Alaba 200 roundabout 200 Orílẹ̀ 200 fún trip kan èló ni mo fẹ́ pẹ̀lú ni mo fẹ́ jẹ vi adé dúró road safety adé dúró lasma adé dúró kí ló dé òní road worthiness òní kíní kan mọ́tò àwọn fúnra wọn náà lànà ń jọ o mọ́tò road safety lànà ń jọ o wọn ò rí fire extinguisher fi pa ẹ̀dá má jẹ foreign rice ẹ̀yin wọ foreign guinea
ló tún ṣẹlẹ̀ ní Mushin current ẹni yóò serious èrú mà ti Mushin ó mà palọ̀ Yorùbá wuyì ẹ̀gbọ́n tí wọ́n nílé náà tún ti wọ́n ilé òṣè ní wọ́n gbàtí cement jẹ́ 4,800 báwo ni ilé òṣè ní wọ́n èèyàn bá láńlọ́ọ̀dù wọn ní ká bá yín sọ nílé tí wọ́n ilé tẹ́yìn náà ti kọ́ ẹ̀yin lè yẹ ká ráwọn olóṣèlú yìí bù Nigeria constitution is a scam wàhálà scam ni Nigeria constitution ìlú tẹ̀lé protest ìlú tẹ̀lé ìjọba yín pé kí ló tó fi lọ gba treatment ní UK bọ́ọ̀lù lọ gba treatment ní UK ó ní tó máa wọlé ní 2015 ó ní gbogbo ó lẹ́yìn kò ní ìdíkí ìjọba kankan travel ibi tá a bá padà sí dèríkà mẹ́rin yìí ni o dèríkà mẹ́rin yìí ní nǹkan ò rẹ́sì dèríkà mẹ́rin yóò ti gbé dé o gbàǹjarè wọ́n ti gbé rẹ̀sì dèríkà mẹ́rin dé ẹ mọ́ gbà rẹ̀sì dèríkà mẹ́rin lọ́wọ́ wọn o ẹ mọ́ gbà rẹ̀sì dèríkà kankan lọ́wọ́ wọn bó wọn kan há máa lù ẹ mọ́ gbà lọ́wọ́ wọn ẹ dákun mo fi àwọn alálẹ̀ Yorùbá mo fi bẹ̀ gbogbo yín ẹ mọ́ gbà rẹ̀sì dèríkà mẹ́rin lọ́wọ́ wọn ẹ kọ́ mọ́ gbé rẹ̀sì wọn lọ́wọ́ tó máa ti gbé wá kọ́ mọ́ òru láyọ̀ǹda fún wọn àwọn kan náà ń bọ̀ yín o láti bí ọdún mẹ́rin wọn ẹ má gba ìrẹsì dèríkà mẹ́rin fi ta ayé àwọn ọmọ yín o ẹ má gba ìrẹsì dèríkà mẹ́rin fi ta ọjọ́ ọ̀la àwọn ọmọ yín o mo fi àwọn alálẹ̀ mo fi bẹ̀ yín ẹ má gba ìrẹsì dèríkà mẹ́rin tó má ti gbé dèríkà mẹ́rin ráìsì wọn wá bá yín ẹ sọ fún wọn pé ṣé ráìsì là ń jẹ láti bí ọdún mẹ́rin tẹ́tí wo orí òye tó má ti gbé àkàrà wá fún yín ẹ bí wọn pé ṣé òun ni títì tán promise yín last time tó má ti gbé anything wá bá yín 1,000 ẹ bí wọn pé ṣé 1,000 yìí ní náà tẹ́tí pé máa ṣe fún wa olóṣèlú Nàìjíríà ṣe wọn máa blame ara wọn kọrẹ the previous government wọn gba blame wọn rí rárá Jonathan wà ń bẹ àwọn PAP sọ pé Jonathan ò ṣe dáadáa ayé $1 to $350 Buhari ti débẹ̀ nsìn $1 to $500 APC PDP ẹ má gba anything lọ́wọ́ wọn ẹ yọ̀ǹda wọn ẹ yọ̀ǹda wọn àwẹ̀ ti báwẹ̀ ńlẹ̀ mìrẹ̀pọ̀ lọ́wọ́ àbá nínú àánú ẹ̀ á ràn wá lọ́wọ́ there is no light and you have to pay for light when I was in Nigeria I experienced it ẹ ti rí nípa pé wọ́n gbé ilé kan neighbor mi wọ́n gbé 1 million wá fún ó ní kí nípa wa ta léhùn kó fún un balance 1 million láì gbókùn sí mọ́ṣúárì láì ṣe búrẹ́dì 1 million apartment ẹjọ́ wọ́n ti mo kò sọ ní pé wọ́n ti ń pín ìrẹsì o ìrẹsì wọn ẹ má gba ìrẹsì lọ́wọ́ wọn ẹ ní dààmú wọ́n ti ń pín ìrẹsì ẹ má gba ìrẹsì lọ́wọ́ wọn o ẹ̀tọ́ yín lẹ fẹ́ Yorùbá nation lẹ fẹ́ ẹ sọ fún Yorùbá nation la fẹ́ ẹ̀tọ́ wa la fẹ́ kì í ṣe èrè àfẹ́rẹ̀sì ẹ̀tọ́ wa la fẹ́ Yorùbá nation a fẹ́ lọ sí ilẹ̀ tẹ́pẹ́ àti gbéde ara wa ìlú tó yẹ pé a máa lè ṣe nǹkan tó bá fẹ́ fúnra wa ọlọ́pàá tó gbé Yorùbá tí mò ń sọ kò ní yìnbọn sí mi crazy bill madness bill gan máa padà wá ọlọ́pàá tó gbéde tí mò ń sọ kò ní yìnbọn sí mi bàtí mo wà Nàìjíríà ọlọ́pàá kan dá mi dúró ó kọlà mo ní ẹ̀ka sọ̀nsà ó ní give me your particular dáàdi Yorùbá ni mo ń sọ sí yìí are you crazy I say make you give me your particular mi ìdẹ̀ ní bu yín tó mo rí làlẹ́ kẹ́yìn ẹ̀yìn àgbọ̀lù àbábọ̀ ẹ̀ torí bribe tó fẹ́ gbà ní tó mọ̀ kó tá bá dé ọ́fíìsì bóyá Fúlàní ló máa jẹ́ ọ̀gá ẹ̀ ń bẹ̀ ṣé mo gbọ́n tó ń sọ tó dẹ̀ ti rọrùn kó jáde lọ so ẹjọ́ dèríkà mẹ́rin wọn ẹ mọ́ gba ráìsì lọ́wọ́ wọn àwọn máa tẹ̀gbẹ́ dèríkà mẹ́wàá wá ẹ má gba anything lọ́wọ́ wọn wọ́n lè tún ti gbẹ́gbẹ́ kan jáde sí APO náà tún pé òun APC ti wọlé PDP ti jóná wọ́n tún ti gbé APO jáde ẹ má gba anything lọ́wọ́ anybody wọn ẹ jẹ́ kí wọ́n ẹ̀yin náà ti wọ ọmọ ọkọ ẹ disgrace wọn. Yeah, we shall continue to enlighten our people about Yorùbá nation. Night àwọn èèyàn nípa Yorùbá nation la fẹ́ wọ́n gbàdúrà ẹ má gba láìsí lọ́wọ́ wọn ẹ fi wọ́n lè pẹ̀lú ẹ̀sìn wọn kó gbé ẹ̀sìn wọn lọ síwájú èyí pé kan wá bá yín ṣe tó pé excuse me wọ́n ní olóúnjẹ rí mi ó mọ́jú máa fà ìjẹtẹ̀ lọ́rùn èyí pé kan wá síwájú yín ó ní gbà mọ́ fún ẹ wá ní àmì ò fẹ́ ṣé ń pẹ́ ẹ disgrace ẹ nìyẹn ẹ jẹ́ kó ló jẹrẹ sí wọn ẹ má fi dèríkà mẹ́rin ẹ má fi rẹ̀ sí tó ta ọjọ́ ọ̀la àwọn ọmọ yín
ṣé ìrẹsì yẹn ok wọ́n lọ kó ìrẹsì ní kí lórúkọ ẹ̀ ní Ìbàdàn but foreign rice yẹn àwọn tó wọ́n ń dì sínú àpò tó tún há fún yín báwo làwọn ti gbé foreign rice yẹn wọlé. Nigeria has spoiled beyond repair. Foreign rice wọ́n wá dì sínú àpò fún yín bí lẹ́tí mọ̀ pé life no balance ò náà ń lò fún yín life no balance ò náà ń lò fún yín wọ́n náà má jẹ foreign rice làwọn dì sínú àpò sí tó ń gbé wá fún yín wọ́n náà má jẹ foreign rice àwọn gun foreign motors àbẹ́ àwọn cars tó ń gun yẹn ṣé Nàìjíríà ni wọ́n ti ṣe wọ́n náà má jẹ foreign rice àwọn dẹ̀ wọ foreign guinea. ṣe pé wọ́n ti ṣèkà fún wa ẹ má wá gba ìrẹsì lọ́wọ́ wọn gbogbo tó bá nǹkan gbé wá ẹ má gba ìrẹsì lọ́wọ́ ẹ kó gbé ìrẹsì wọn lọ ẹ jẹ́ kí wọ́n gbé ìrẹsì wọn lọ má bí pé mi ní ìsọ̀rọ̀ púpọ̀ lẹ́nu because ẹ̀yin ti ṣínu àwa ṣe múra ti ṣínu ni they are the same people. Thank you, God bless you my brother Mr. Dixon. They are the same people, the same PDP today with go to APC tomorrow, then we'll be APO next tomorrow. Ẹ má gbé anything lọ́wọ́ wọn. Yorùbá nation. Ẹ má agit lọ́dọ̀ kọ́ ni pé kèmi bọ́ Yorùbá wùjì bọ́ stansi. Yorùbá nation la fẹ́ o. You can do 2 minutes video. You can do 5 minutes if you are not in Nigeria, because if you are in Nigeria, mi fẹ́ kàn wá gbé yín. Because ìlú yẹn ẹ̀pọ̀ ìlú yẹn ẹ lè sọ tẹ́ bá fẹ́. But wọ́n lè fi rẹ̀ sí yín lẹ́nu. Ó ní sọ fún àwọn family ẹ àwọn ọmọ ẹ sọ fún àwọn ọmọ wo Ṣadé mo jáde lọ bí ọdún gbọ́dọ̀ bọ́ síbi bíi tí bá dé tẹ́ bá gbà rẹ̀ sí kan lẹ̀ fún mi lọ́wọ́ olóṣèlú máa fa etí nígbà máa fa yọ ni ẹ má yẹ kọ́ má gbà rẹ̀ sí kalẹ̀ fún yín ẹ̀yin náà má gbà lọ́wọ́ wọn mi ò ní lè rí jù báyìí lọ lẹ́nìí Ọlọ́run bá dúró tì wá á pẹ̀lú wa á gba Yorùbá nation fún wa gbogbo àwọn tí wọ́n rò bóyá ọkọ̀ wọn ṣì lè nísìn Ọlọ́run bá fọwọ́ tọ́ wọn lọ́kàn àwọn wọ́n lè sọ pé tọ́ àwọn support Yorùbá nation àmọ́ pé àwọn aládẹ̀ ti support wa Elédùmarè ti support wa ẹ̀yin mùsùlùmí ìbẹ̀rẹ̀ Ramadan yìí ẹ̀yin ọ̀nàfìlà ẹ fọwọ́ Yorùbá nation sínú àdúrà títí wọ àárín Ramadan náà títí di ìgbẹ̀yìn Ramadan náà ẹ̀yin kìrìsìtẹ́nì náà ẹ join ni wa. Lest I forget ẹ ṣe tó rán mi létí ọ̀rọ̀ yẹn Mr. Koyeki, God bless you. Awareness tẹ́ ń ṣe Ọlọ́run ọba tó lànà tó lè ní tó ní ọ̀la tó ní ọjọ́ gbogbo á san yín lẹ́san yìí. Because if you can leave London where you are convenient and go back to Nigeria ní ìlú tí ò ti síná tẹ́lẹ̀ máa ṣe awareness káàkiri ẹ̀ ń campaign Yorùbá nation kíni ọ̀kìnì kan no you are a man. Mo gbé fún yín you are a man. Awareness tí Koyeki ṣe this is not about Koyeki only, this is not about Sunday Igboho only. Koyeki ò níṣẹ́ tó ń ṣe ní Nigeria. You can easily support in one way or the other. Which I win the battle lágbára Ọlọ́run ọba you can support. Ìwọ tó pa àwọn aládùúgbò tó ń tán àwọn fìjìláńtì àdúgbò ra machine ọ̀kadà fún wọn. Kó máa fi wọgbó bó jẹ́ 10,000 tí mo lè fún yín ní ẹ fi ra rẹ̀ sí àwọn tó fi iṣẹ́ wọn tó ń ṣọ́ gbogbo tó ń wọgbó tó ń ṣe gbogbo ẹ̀ tó ń mẹ́sọ̀ pé àwọn fámà wọ́n lè ṣiṣẹ́ àwọn náà wọ́n fi iṣẹ́ wọn sílẹ̀ ni wọ́n níyàwó àtọmọ mi ò gbé kí ló máa fi gbowó mi ò gbé ọkọ̀ kalẹ̀ mi ò gbowó o mi ò ní nǹkan tó mi lákàtí tó fi ń gbowó èmi fúnra mi ń support ni. But you can do one thing or the other. 500 naira lóní fi support wọn. Ó ra Congo gàrí, àbí half paint, ó ra half paint. 200 lóní fi support wọn. Yorùbá nation tó bá wá gbà tán, wọn ò ní gbà lẹ́yìn mi àti yín. Lágbára Ọlọ́run ọba. But we need awareness. Awareness. Orí mọ́tò ló wà, sọ fáwọn èèyàn. Inú ọjà ló wà, sọ fáwọn èèyàn pé àwọn ará bí tó ti ń gbèrè sí ìrìkà mẹ́rin bọ̀ o. Ẹ má gbà rẹ̀ sí lọ́wọ́ wọn Yorùbá nation là ń lọ fún o. Ìlú wa là ń lọ o. Ẹ má gbà rẹ̀ sí lọ́wọ́ ẹ̀ ní dààmú o. Ìwọ náà ti awareness kan bẹ́ẹ̀ nìyẹn. Àwọn aládàáda ẹ̀sùn ẹlẹ́sùn. Kò sí ọ̀nà tí èèyàn fi lè ṣe awareness. Kò sí ọ̀nà tí ìwọ tó help wọn náà tó fún wọn lówó awareness ni ìwọ náà ń ṣe.
ẹ jẹ́ ká support àwọn people yìí ẹ jẹ́ ká support wọn gbogbo tá a bá ṣe torí ẹ̀ nìkan o torí ọ̀la ni ẹ mọ́ gbàgbé mo tún padà sórí ẹ mọ́ gbàgbé Sidirika mẹ́rin o Mr. Kọ́lá Abíọ́lá a ò ṣe mọ́ o lórin tó ń lọ àwa ò ṣe mọ́ o lórin tó ń lọ àwa ò ṣe mọ́ lórin tí Yorùbá ń kọ a ò dẹ̀ ní ṣe mọ́ tẹ́tẹ̀lẹ́ wa ní àti mo tọ́lọ́kọ̀ wà wá lọ báyìí iwájú lọ́lọ́kọ̀ Yorùbá nation wà wá lọ. Yes, the awareness must be a collective effort. Yes, it must be a collective effort. Ẹ̀yin youth ẹ má yẹ kí wọ́n lò yín o, ẹ má yẹ kí wọ́n lò youth kankan. So àwọn tó ń ṣe campaign yẹn yá lọ fọ́gò mọ́ wọn lẹ̀ fún wọn. Má jẹ́ kó ṣe bẹ́ẹ̀ fún ẹ. Wo rẹ̀ pé ṣébi tí mo wà ṣé yẹ bẹ̀rẹ̀ yẹ kí n wà. Ṣé bóyá káyé mi ṣe rí ni. Ṣé ọkùnrin tó ní kí lọ yìnbọn fáwọn èèyàn tó ní kí lọ lé àwọn tó ń ṣe awareness ṣé bí àwọn ọmọ ẹ̀ṣẹ̀rí ṣé bẹ́ẹ̀ ni mo ṣe rí bíra ẹ kó tó di pé máa lọ bá àwọn tó ń ṣe awareness jà pé ṣé bí àwọn tó gbé kíní fún mi kíní tí wọ́n mọ́mọ́ sí wọn síwájú gbogbo ọ̀rọ̀ ló lé sí o ní tó bá pè pé lọ bá mi lé wọn ní yes sir ẹ yẹ kí ó yàkọ́ bí yín síwájú má tẹ̀lé bọ́n bá ti pé ẹgbàá rẹ̀ sì ẹ sọ fún wọn pé a ò ṣe mọ́ o lórin tó ń lọ Yorùbá àwa ò ṣe mọ́ o lórin tó ń lọ a ṣe mọ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ àjàrẹ́ sí ọ̀ràn àjàgbákò rẹ̀ sí iwájú là ń lọ àjẹrẹsì ìrẹsì máa fi báyé wa jẹ àjẹ Yorùbá nation la fẹ́ so àjẹrẹsì kírẹsì o ẹ bá sọ fún Kọ́lá Abíọ́lá kó má tẹ̀lé sí tó wà nílẹ̀ yìí o ìjì tó ń jà Nàìjíríà lọ́wọ́ yìí ìjì tó ń jà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí igi ọsàn ni o kó má ṣe bí igi ọsàn o kó má ìkan gbàtọwọ́ òun dànù ẹ ṣé o Yorùbá nation all the way I love you àtúmọ̀ríra wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣé Ọlọ́run ànífẹ́ yín ẹ ní dààmú ká sùn láyọ̀ ká jí láyọ̀ mi alága tó ṣe Yorùbá nation inshallah bí kúdírà to lie no more rice o inshallah bí kúdírà to lie mi alága grant us Yorùbá nation ẹ̀yin Christian náà mi Jehovah grant us Yorùbá nation ẹ̀yin alálẹ̀ náà mi alálẹ̀ grant us Yorùbá nation Yorùbá nation ó lè ti ṣe àti gbà Yorùbá nation bàbá Abíọ́lá wọ́n ti fira wọ́n lẹ̀ fún wa yeah bàbá wọn náà say we will fight for ourselves we are fighting for ourselves now ṣẹgbọ́ BBC wọ́n pariwo wọ́n ní kó má pa Abíọ́lá wọ́n pa o àwọn ará bí náà dẹ̀ ni Kọ́lá Abíọ́lá ó ti yé yín ṣó ti yé ẹ Yorùbá nation ṣó ti yé ẹ Ọlọ́run á pẹ̀lú wa ẹ ṣé mo dúpẹ́ o see you next time thank you guys ẹ ṣé mo dúpẹ́ thank you masalam.